gẹ́ẹ̀tì gbé gẹ́fúrẹ́ǹdì àbọ̀mọ̀ kan náà fi gẹ́ẹ̀tì gbé gẹ́fúrẹ́ǹdì ẹ̀ẹ́dẹ́ mọ̀ jẹ́ kí n tú àtìrí tó wà nílẹ̀ fún yín kì í ṣe gẹ́ẹ̀tì náà fi gbé gẹ́fúrẹ́ǹdì wọ́n gbogbo àsìkò tí coronavirus wà nílẹ̀ tí wọ́n láwọn èèyàn knockdown táwọn èèyàn gbọ́dọ̀ jáde kì í ṣe gẹ́ẹ̀tì náà fi gbé gẹ́fúrẹ́ǹdì wọn lọ sí Nàìjíríà wọ́n fi gẹ́ẹ̀tì gbé lọ wọ́n tó fi dá padà ó ní iye owó tí wọ́n fún gẹ́fúrẹ́ǹdì wọn ṣé irú owó yẹn tó bá bá yín kó sínú akóló yín tẹ́lẹ̀ tí ń béèrè fún gofund àbí kí lẹ́ ń pè yìí kò ní ṣe kínní ẹ wá láwọn kan tó bá ní PhD tó bá ti lè ní kinní kan wọ́n á máa sọ̀rọ̀ bàbá ẹ má jẹ́ ń ga yín lọ́rẹ́ ẹ mọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ ẹ̀yin gangan ní ọ̀tá ilẹ̀ Yorùbá ń tẹ́ gbé dání ẹ̀ mọ̀ tẹ́ gbé dání ń tó wà ní ọwọ́ yín ẹ̀ mọ̀ tó wà lọ́wọ́ yín ń tó ń ṣe yín ó pọ̀ ju ń tó ń ṣe yín lọ Yorùbá kọ́ ni yín ẹ kì í ṣe Yorùbá tẹ́ ẹ bá jí ọmọ Yorùbá tẹ́ ẹ dẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú lóòótọ́ ẹ ní wúwà ẹ ní máa sọ̀rọ̀ sí àwọn ènìyàn anyhow sáàbù yín ni a pe àkíyèsí ọba sí nǹkan tí àwọn ọba ń ṣe ni ìwà tí àwọn ọba ń wà pàkíyèsí wọn sí ni àbú wọn ní abojú àdẹ̀ lè bú ọba láíláí ṣébi tó ti wá gbà wípé ẹ ti wá mọ̀ pé wọ́n ti ra làákàyè yín kí olóṣèlú máa gba ire nínú ilé yín oyè tó tọ́ sí ìdílé tiyín oyè tó tọ́ sí ẹbí yín Tinubu gbà lọ́wọ́ yín ó sọ̀rọ̀ ẹ̀ di afọbajẹ ibo ni olóṣèlú ènìyàn tí ò mú tí ò jẹ nínú àpèrè kó ló máa fẹ́ máa fi ọba jẹ Tinubu fi ọba jẹ ẹ mọ iye ọba tí Tinubu fi jẹ ní ayé àtijọ́ ọba kan ló gbọ́dọ̀ wà ní ìlú ọba kan ló gbọ́dọ̀ wà ní orí ìlú kọ̀ọ̀kan ìlú ọba ò gbọ́dọ̀ pé méjì láàfin la máa ń pè wọ́n ní ọba ò kì í pé méjì láàfin ọba ò kì í pé méjì nílùú ṣùgbọ́n ní ayé ìsìn ọba ti ń di 20 nínú ìlú kan ọba ti ń di 30 nínú ìlú kan ọba ń di 10 nínú ìlú kan ọba ń pàdé ọba nínú ìlú kò wá sí àpọ́nlé fún àwọn ọba mọ́ oríṣiríṣi ọba ni wọ́n fi ń jẹ nítorí kán lè máa kó góòjì wa jáde kán lè máa wa máìnì wa jáde kán lè máa fi ṣe oríṣiríṣi làwọn olóṣèlú ń fi wọ́n ṣe tàbá wá sọ̀rọ̀ ẹwà wọ́n ti bú àbá o wọ́n ti dàn sáwọn tá ló bá gan ẹjọ́ kó sì kẹ́ panu mọ́ gan ẹ panu mọ́ ẹ lọ sùn Mr. ṣe rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ̀yin fúnra yín ẹ̀yin lẹ fi ọwọ́ ara yín ti ire yín dànù kí ni tó bá ọ̀rọ̀ níbi tí Nàìjíríà bàjẹ́ délé ni ẹ wá dàn pé àwọn ọba yẹn ò ní àṣẹ àwọn ọba ò ní àṣẹ torí àṣì ọba ti tà ní àwọn ọba tó bá ṣe mọ́nàmọ́ná wọ́n á gba àpèrè rẹ̀ níbọ̀ jẹ́ ń bọ̀ pléèlè. wo má wọrí pé èmi mo fẹ́ fún pop torí ẹ kò sẹ́ni tó mọ̀ yín náà torí èmi ò mọ̀ yín èmi ò kó yín jẹ àwọn èèyàn ò mọ̀ yín lọ títí but mo fẹ́ fún yín ní popular so that àwọn èèyàn á lè mẹ́ni tó ń sọ̀rọ̀. Okay, mi bá yín forward ẹ̀. Because I'm getting fed up of all this rubbish. Telecom die, telecom die. At the end of the day, no. Èmi ò nídìí kọ́. Because èmi ò nídìí kọ́ mo fẹ́ gbé ibi tó ti ń rìn sí fúkọ̀ yẹn kúrò.
fi níwà ẹ̀ ká kàn wọ́n bá sẹ́gbẹ́ àṣìgbẹ́ bá sẹ́gbẹ́ bàbá bá sẹ́gbẹ́. Sọ ẹjọ́ àgbẹ̀ àgbẹ̀ wọn ti bẹ̀ wọ́n ṣe gbẹ. Ẹjọ́. ẹ jẹ́ kí n continue pẹ̀lú ọ̀rọ̀ mi ṣe rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín kò sí anybody tó lè bú ọba so ẹ rí ẹ fẹ́ gbọ́ mi sà mi ò lè bú yín ṣùgbọ́n màá fún yín lọ́rọ̀ díẹ̀ tó bá jẹ́ pé lótìtọ́ lẹ́yìn nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénú tó jẹ́ pé lótìtọ́ kí ni nǹkan tá à ń sọ tó ti pọ̀ jù tẹ́ ẹ ti ń jáde lọ máa ṣe ṣó fún àwọn èèyàn kẹ́ máa sọ pé wà ń sọ̀rọ̀ aláìní làákàyè à ń sọ̀rọ̀ burúkú lẹ́nu à ń sọ̀rọ̀ òṣì lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ lu ọpọlọ orí yín ibi táyẹ̀ bá bá àgbàlagbà máa ń dúró níbẹ̀ ni tí àgbàlagbà bá ti kọjá àgbàlagbà tó bá ti fi àpọ́nlé tó ti to ìrù ó so àgbàdàmọ́jù ó máa di aláwàdà adìẹ ni àgbàlagbà nìyí tí ọmọdé bá ṣe nǹkan ẹ̀yin lẹ́wàá pè wọ́n sí àkíyèsí kì í ṣe wípé torí wípé ń ṣe ìlara pé àwọn ọmọ yẹn ń ṣiṣẹ́ takuntakun iṣẹ́ tí àwọn ọmọ yẹn ń ṣe kọ́lẹ̀ yìí ń ṣe ibi tí àwọn ọmọ yẹn mú ẹnu dé ẹ rí pé àwọn ọmọ yẹn ní làákàyè a ní làákàyè jù yín lọ pé ibi tí àwa gbé ọ̀rọ̀ dé ibi tí làákàyè wá dé àwọn ọmọdé tá a ṣẹ̀ dọ́ ìyín nìsín tẹ́lẹ̀ lẹ́yìn lẹ ti dá alẹ́ tẹ́lẹ̀ làákàyè ti yín ọpọlọ yóò dé ibẹ̀ làákàyè àwọn ọmọdé dé bẹ̀ láfi ní kẹ́yìn bàbá kẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ ẹ̀yin arúgbó kẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ kẹ́ ẹ jẹ́ káwa youth máa ṣe ẹ ti kúrò ní youth kẹ́ ẹ lọ jókòó ẹ ń sọ̀rọ̀ sàkà ẹ máa sọ̀rọ̀ síyàn kí ni tó lé bẹ̀ ó tó ní àwọn ọba yín ṣe náà sí àwọn ọba ò ṣe ni ohun tó dáa ni àwọn ọba yín ṣe ni kẹ́ ẹ sọ fún mi nígbà tí olóṣèlú tí Tinubu lásán tó ń lọ fi ọba jẹ tó ń fi odidi àwọn ọba ó ń fi wọ́n jẹ oyè tó tó sí ọmọ ìlú tó tó sí àwọn ọmọ kan sí ìran àwọn kan orí ìdílé àwọn kan àti ìṣẹ̀dá àwọn kan wọ́n fi ọgbọ́n àti àrékèrèkè àti ayédèrú wọ́n fi gba ipò yẹn lọ́wọ́ wọ́n gbé fún èèyàn ẹ wá ní wọ́n òrùlù yín kò sẹ́ni tó bú bàbá Ọ̀jájá kò sẹ́ni tó bú ọba Ọ̀jájá mo pe àkíyèsí wọn sí ni tí mo bá di ọmọ wọn sẹ́mi ò lè correct brain wọn ni tí mo bá dé ìyàwó tán fẹ́ sínú ilé sẹ́mi ò lè correct brain wọn ni èèyàn máa ń bẹ̀rù èèyàn kéèyàn tó bẹ̀rù èèyàn ò lè bẹ̀rù Ọlọ́run kí n tó bẹ̀rù èèyàn tó kàdá sílé ayé ipò ọba tẹ́ ẹ wà tẹ́ ẹ ti gbé tà fún àwọn olóṣèlú ipò ọba tí bàbá Ọ̀jájá wà ó ti tà fún olóṣèlú tipẹ́ bìlẹ̀ntà sí olóṣèlú náà ló fi wọ́n jẹ so kò sì jẹ́ tuntun torí ẹ̀ ń sọ̀rọ̀ nísìn bàbá tó ń pè ní bàbá lọ́yọ̀ọ́ àgbàlagbà ni bàbá lọ́yọ̀ọ́ lóòótọ́ ọba ni wọ́n Ifá ló fi wọ́n jẹ ǹjẹ́ Ifá tó fi wọ́n jẹ yẹn àṣẹ tó wà ní ẹnu wọn ǹjọ́ sì wà ní ẹnu wọn dì sí kò sí àṣẹ ẹ máa ní ikú bàbá yèyé igbákejì òòṣà bẹ́ẹ̀ ni ikú bàbá yèyé ni wọ́n lóòótọ́
ẹni tí kò pa ẹni tárùn kò pa ǹjẹ́ àpọ́nlé àti àṣà àti òfin àti gbogbo òfin àti gbogbo àṣẹ yẹn ǹjọ́ sì wà lára wọn. alẹ́ ń bà wá lójú jẹ́ àwọn ọba ìrìn wá lójú ní ilẹ̀ Yorùbá nínú àṣà àti ìṣe ọba àwọn ológùdọ̀ wà láàfin tí ò gbúdọ̀ gbé ìyàwó sínú ilé sí Ọ̀jájá tó ń sọ níyàwó nílé ni bàbá Ọ̀jájá ò níyàwó nílé. ọba tó bá fẹ́ di ọba ní ayé ìgbà yẹn tó bá fẹ́ di ọba wọn á ní tí kò bá ní ìyàwó nínú ilé kò lè di ọba ó máa tètè lọ wá ìyàwó ni. ẹ wá àtìgbà tí kò ti sí ìyàwó nínú ààfin bàbá ṣé ìyàwó wà nínú ààfin wọn ni ṣé Naomi wà nínú ààfin ni àbí ọ̀dẹ̀ lẹ pé gbogbo wa ni ṣé fù lẹ pè wá ni. ẹ máa níwọ̀n gbúdọ̀ bú ọba bú ọba à ń sọ nítorí ní reality là ń sọ torí àwọn náà gbé ẹ̀sìn ara wọn wá sórí social media. báwo la ṣe mọ̀ pé tí wọn ọba máa wà lórí ọba tó wà lórí social media ọba tó bá ti di pé náà ti ń dé orí Facebook tó ti ń ya fọ́tò tó ti ń ṣe catwalk tó ti ń há mọ́nú elevator wọ́n ti gbé àwọn wá sórí social media wọ́n ní ká bá wọn dá sí ni àṣìbá wọn dá sí ohun tó bá ti ṣẹlẹ̀ nínú ilé wọn ká máa bá wọn gbẹ́nu sí. níbo lẹ ti gbọ́ ní ayé ìgbà náà kí ìyàwó kó kúrò nínú ààfin ọba láì ṣe wípé bóyá ọba gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀. àwọn akọ́là gan kò sí pẹ̀lú olórí mọ́ kò sí òfin pẹ̀lú olórí mọ́ ẹ kàn ń fẹ́ gbogbo wọn dànù ni ẹ ń fẹ́ wọn ẹ máa fi àwọn ọmọlọ́mọ tán ẹ ti sẹ̀ wọ́n lórí ṣé yóò mọ̀ pé nínú òfin àṣà àti ilẹ̀ Yorùbá ẹni tí ọba bá gun àyà rẹ̀ ẹlòmíì ò tún gbọdọ̀ gun àyà rẹ̀ ẹlòmíì ti ń gun àyà àwọn ìyàwó yín lẹ́ni kí ló ń ṣẹlẹ̀ sí wọn. ṣé ẹ wá ní ọba ni wọ́n ǹjẹ́ ọba ni wọ́n lóòótọ́ wọn kì í ṣe ọba. ìyàwó tó bá ti di pé ẹlòmíì ti ń gun àyà rẹ̀ tí nǹkan kò dẹ̀ sí ẹni tó gun àyà rẹ̀ yẹn tí ìyàwó náà dẹ̀ tún yan fandafanda nígbà tí ò sí nǹkan kan tó ṣe kò sí àpọ́nlé kò sí ọba mọ́nù wọn ìsọba nìyẹn ẹlẹ́ran ara bíi tèmi ni wọ́n èèyàn lásánlásán gan tó jẹ́ alágbára gan ó lójú ẹni tó lè gbà ìyàwó ọba tí ò lọ ní scot-free. àwọn ọba tí wọ́n ń gbà ìyàwó wọn ń fá àwọn ìyàwó yín ní ẹ̀ ládìí ṣé bí gbogbo ẹ̀ náà là ń gbé lórí social media alẹ́ rìn wá lójú àwọn ń sòtọ̀rọ̀ fún yín ẹ wá ní ká mórí ká fọrùn lẹ́lẹ̀ sólùwò níyàwó láàfin tí ọba máa ń kọ ìyàwó ni ọba ò kí kọ ìyàwó nígbà tí ìyàwó tí ọba ní ìyàwó tí ìjà bá ṣẹlẹ̀ láàrin wọn ìyàwó ò gbọdọ̀ kúrò mẹ́ wọ́n á ṣẹ́tù rẹ̀ láàrin ààfin ni ó máa wà nínú ààfin ẹ máa lórí adé òkè sùn ta sí ọmọ olúwo wà nínú ààfin ọmọ ìyàwó tí wọ́n fi sílẹ̀ sínú ààfin ló wà wọ́n lórí adé òkè sùn ta ibo làwọn ọmọ wọn wà gbogbo àwọn ọmọ ọba yín táwọn ọba yín tó yàn lálẹ́ káàkiri àìmọye lè tó bí wọn fún wọn àìmọye àlè míì tán ti fún lóyún síta wọn lórí adé òkè sùn ta adé yín sùn ta àpọ́nlé ọba wá dà ẹ sọ fún mi torí ẹ lọ́ba ni wọ́n ẹnu mi gbà láti sọ ẹ ronú kẹ́ tó sọ̀rọ̀ tẹ́ ń sọ ní sà ẹni wọ́n bú ọba wọ́n bú ọba ń pàkíyèsí wọn sí ni wọ́n ti bà ìṣẹ̀ṣe wa jẹ́ wọ́n ti bà àṣà wa jẹ́ wọ́n ti bà gbogbo nǹkan tó ń jọ̀rọ̀ lu ilẹ̀ Yorùbá ẹ ti bà yí ẹ̀ jẹ́ ẹ wá ní síta bá fẹ́ gbà ilẹ̀ Yorùbá ṣé bó ṣe ń gbà nù sí àwọn fún wa láǹfààní láti gbà àwọn fúnra wọn gan ò lè gbà torí pé fúnra wọn gangan wọ́n mọ̀ pé kò lè ṣeé ṣe because torí pé àwọn gan ti jẹ dòdò ẹnu wọn ò tó dòdò mọ́ tó bá jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ fi wọ́n jẹ ọba lóòtítọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wọ́n á sọ fún wọn nínú àṣà ilẹ̀ Yorùbá ọba ò gbúdọ̀ mọ́ ní ìyàwó nínú ààfin ọba ò dẹ̀ gbúdọ̀ kọ ìyàwó tí ò ní o kọ ìyàwó abẹ́rù pé mi ò mọ bó ṣe ń lọ mo ti sọ nípa ọ̀rọ̀ yìí láti níbi bóyá bíi 5 to 6 months ago nígbà tí mò ń sọ bó ṣe ń lọ ńgbà yẹn Naomi ṣe bí bàbá ó ní nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n ṣe fi lọ Naomi lọ tán lọ fi sí Èkó àwọn náà fi sí kòtò pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé wọn bó tilẹ̀ jẹ́ pé lóòtítọ́ Naomi ló jẹ̀bi ṣùgbọ́n ọba ò kì í kọ ìyàwó yálà wọ́n yà ní kí yẹ kúrò nínú ilé fún wọn ni ọba ò kì í kọ ìyàwó gbogbo ayé ló mọ̀ wọ́n ṣe ìgbéyàwó wọ́n ti ṣe lórí nìyẹn ẹlòmíì ò tún gbúdọ̀ gun ayé ẹ̀ mọ́ ẹ kọ̀ sílẹ̀ ṣe fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ni ṣe fẹ́ kẹ́lòmíì gun ayé ẹ̀ ni àbí ó lè dúró obìnrin lè dúró láì bá ṣe pé ó rọ́kùnrin tó bá jẹ́ pé ẹni tó jẹ́ obìnrin tí ò kàn nítumọ̀ tí ò sí gbogbo wa la lè rí bákan ni gbogbo èèyàn ló lè dàbí tẹ́ni ọmọ ológo tó lè mára dúró fọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta gbogbo wa kọ́ la lè mára dúró kó sì gbogbo èèyàn ló lè mú ara ẹ̀ dúró tó bá wá spiritual o lè mára dúró tó bá wá spiritual o lè máa ṣe lọ́nṣọ́ ẹ gbọ́ mi aláwọ̀ ọba yín ti bà àṣà àti ṣe wa jẹ́ so kò sí àṣì ọba lẹ́nu wọn mọ́ àpèrè tí wọ́n jókòó sí gan àga lásán ni kò sí àṣì ọba ń bẹ̀ ẹ wá ní wọ́n ń sọ̀rọ̀ sọ́ba ta ló ń sọ̀rọ̀ sọ́ba ta ló ń bú ọba aláwọ̀ ọba yín ṣe nǹkan tó wrong à ń correct brain àwọn ọba wa ni torí wọ́n ti ń dàgbà bẹ́ẹ̀ torí pé wọ́n ti ń dàgbà àwọn afẹ́ correct brain wọn ká bá wọn reset ẹ̀ kán yé ta ògo ayé wọn mọ́ àwọn ọba yín ta ògo wọn ẹ bá mi ṣí ètò yẹn síta
ẹ wá ní ìkan bóyá olórí àbíkí ni wọ́n bú yín níjó ni mo ti ọkọ wò pé kí ló ṣẹlẹ̀ kí ló fa kíní kí ló tà tó ń bára wa jà nídìí láti máa bára wa jà àṣẹyìn gan báyìí náà láyé yín rí mà ẹ má bínú pé mo bú yín mà ẹ jẹ́ sí Paris ń bá sọ̀rọ̀ ẹ lè jẹ́ olórí lóòótọ́ ẹ lè jẹ́ Erelu Àbíkẹ́ bẹ́ẹ̀ ni ẹ lè jẹ́ bẹ́ẹ̀ ẹ lè fi ń jo torí pé àwọn náà fi yín joyè ṣẹ́yìn òró ni pé ìkúnlẹ̀ àbíyamọ kan torí pé yìí ní entitlement ẹ̀ ń gbà níbi tó wà tẹ́ ẹ̀ wá ń bẹ̀ yẹn Nàìjíríà bá dàrú ǹjẹ́ yìí ò ní níbi tẹ́ ẹ máa sá lọ ayé àwọn ọmọ ọlọ́mọ kan ti bàjẹ́ ìlú ò fararọ̀ sẹ́yìn ẹ rò pé ìlú gbádùn ni ṣebí nígbà ìwáṣẹ̀wẹ̀ tí ìlú ò bá tòrò a máa ń sáré lọ tọ́ ọba lọ ní ọ̀dọ̀ ọba là máa ń sáré lọ ẹ wá lẹ kó gúrùpù jọ ẹ ní ẹ wà nínú gúrùpù kan ẹ bá wà nínú gúrùpù ẹ bá sí nínú gúrùpù kéèké máa sọ̀rọ̀ nígbà tí mò ń sọ̀rọ̀ ní bíbá yín dáwọ́ tí mo kọ́kọ́ fi ọ̀rọ̀ Odùduwà yẹn sí ẹ̀gbẹ́ kan mò ń sọ̀rọ̀ lórí tó ń lọ ní Nàìjíríà àìmọye àwọn tó ń bú mi ṣé wọ́n sì ń jà fún Nàìjíríà báyìí ṣé Nàìjíríà ló ń jà fún ni àbí Odùduwà ló belong sí ṣé Odùduwà ló ṣe ló belong sí ni àbódù wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi wọ́n sọ̀rọ̀ sí mi àmọye àwọn tó máa sọ̀rọ̀ sí mi pé mi ò jà gbà tí mo wá kọlu ẹ lẹ́nìkan pè mí mo wá bá wọn sọ̀rọ̀ mo ní bàbá fẹ́ jà fún Odùduwà nation a máa sọ ìsọ̀rí nǹkan tó fi bẹ̀rẹ̀ ni ká máa fi là wọ́n ní tí ojú bá ń ṣe pin a máa yọ ìpín ojú a máa fi hàn ẹni tó bá ṣe ni àkànlédé tó pé a fẹ́ gbẹ Yorùbá o bọ́tí tó ṣẹlẹ̀ gangan a máa sọ fún wọn ká tó wá di pé à ń mẹ́nu lọ síbẹ̀ yẹn mo dẹ̀ ti tẹsẹ̀ bọ́ nù mo tẹsẹ̀ bọ́ brain yín tí ó correct èmi bá yín reset ẹ̀ ni èmi awareness lèmi create fún yín gbogbo ẹ̀yin ọbọ̀lọ́ba èyí tí ò bá níyàwó lé kó lọ fẹ́ yàwó sáà láṣẹ láti sọ fún wọn aráàlú ni wá aláṣẹ láti sọ fún ọba kọba lọ fẹ́ yàwó a ní àṣẹ láti sọ fún ọba pé ọba ò kì í kọ ìyàwó ọba lè fẹ́ gba ìyàwó a ní àṣẹ kò sí ọba ò gbúdọ̀ máa gun anyhow woman kò gbúdọ̀ máa gun ní àyà àwọn ọba yìí ti ń dó olóṣó níṣìn àwọn ọba yìí máa fi wọ́n há sínú hòtẹ́ẹ̀lì abẹ́ ẹ̀gbọ́n tán sọ́njọ́ ní wọn inú hòtẹ́ẹ̀lì náà ti pàdé wọ́n fi wọ́n há sínú hòtẹ́ẹ̀lì ẹni tí ẹnìkan ti gun àyà rẹ̀ ìwọ náà tún gun àyà ẹ̀ nígbà tó gun àyà ẹ̀ ẹnìyẹn tó ń lọ ẹlòmíà tún gun láyà sọ́ba nu ẹ̀dẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ sọ́ba alẹ́ ń bà wá ẹ̀ ń ba yé wa ẹ̀ ń jẹ́ kí nǹkan yẹn aburú yẹn ìlú lẹ fi jẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ̀ ń jẹ́ kó fi ṣẹlẹ̀ sí ìlú ni ó ń ṣẹlẹ̀ sílùú gbogbo dàndúkú àti aburú tó ń ṣẹlẹ̀ lẹ́nìí ṣé ẹ̀kan mo rí wípé nítorí wípé ẹ̀kan rí nírí wípé Buhari ẹ̀kan fi ń pariwo APC à ń pariwo PDP ọ̀dọ̀ àwọn ọlọ́ba wa ló ti ṣẹlẹ̀ wá torí a ti wà nínú ìṣẹ̀ṣe yìí láti lẹ̀ wá pé iye ọba tán bá fi jọba nílùú ẹni tí ò bá tọ́ sí ipò tẹ́ ẹ bá fi wọ́n jọba ní ìlú yìí ò lè rojú tó bá tún wá ṣèṣì ẹ̀ ìyàwó ọba ò gbúdọ̀ kọ ìyàwó gbogbo àwọn òfin tó lè máa jẹ́ kí ìlú máa dàrú tílùú òfin ní tòrò ní àwọn ọba yín ṣe lénìí akàn mú orí kíní akàn rọ lé Buhari lórí ni à ń rọ lórí àwọn politician lórí ni àwọn ọba wa gángan ti bà nǹkan jẹ́ ṣe rò pé àwọn ọba wa ò ti bà nǹkan jẹ́ ni àwọn ọba wa ti dà nǹkan rú àwọn ọba wa ti bà nǹkan tó pọ̀ jẹ́ jìnnà ọ̀dọ̀ àwọn ọba wa ní gbogbo wàhálà ti wọ́ wá nítorí owó dẹ̀ ni wọ́n dẹ̀ ta àpèrè wọ́n ta fólóṣèlú wọ́n ti torí owó wọ́n ta àpèrè wọn ìṣẹ̀ṣe àti ogún ìdílé wọ́n ta fáwọn olóṣèlú ẹ wá ní wọ́n ń bú ọba Bọ́lá ti bú ọba ń bẹ̀ yẹn pàápàá kíyèsí ọba sí ẹ wà truthful Mr. Davido tó bá jẹ́ pé Mr. David tó bá jẹ́ pé lótìtọ́ ẹ̀ ń jà fún ọba o tẹ́ẹ̀dẹ̀ ń gbèjọba ẹ̀ pè ọba sákèsí ni pé bàbá kílé tó níyàwó ńlé ẹ kóra yín gbọpà sọkùnrin because irúkìrú ni yín ọbẹ̀ ẹ̀wọ́ ni mo fi sọ wípé púpọ̀ nínú àwọn ọkùnrin láyé òde òní ẹ kì í fẹ́ ibi tẹ́ bá ti rí pé obìnrin ti ń sọ̀rọ̀ jù tóbìnrin bá ti ń gòkè tó ti ń gbayì bẹ́ẹ̀ ẹ máa fẹ́ mú obìnrin yẹn wálẹ̀ ni èmi ò dẹ̀ sínú àwọn tẹ́ẹ̀mù wálẹ̀ kẹ́ ẹ lọ jòkó kẹ́ ẹ lọ ṣẹ́ńpẹ́ ní ayé ẹjọ́un ẹ jẹ́ kí n tún sáré pàkíyèsí yín sí ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ní ayé ìgbà yẹn lọ́hùn tí ọba bá wà ní ìlú tí ìlú bá ń bàjẹ́ tí nǹkan bá ń ṣẹlẹ̀ wọ́n á kó ẹjọ́ lọ fún ọba láàfin ǹjẹ́ ọba náà ìsìn dánlẹ̀dẹ̀ wájú ààfin wọn mọ́ wọ́n ní ayé ẹjọ́ wọn gbúdọ̀ rí ọba kó máa jẹun níta ọba yín jẹun níta ibo lẹ tí ọba tó ń ṣe catwalk ọba ń ṣe catwalk ojú aṣọ ń tó àlẹ́ àwọn ọba yín ti bà ilé ayé jẹ́ ọba ń wọ bọ́ńṣọ̀tì ó ń wọ normal dress téèyàn bá tiẹ̀ fẹ́ wàá wọ̀ nínú ilé ara rẹ̀ ni
ọba tó yẹ pé social media nílé wọn máa ṣe interview lóríṣiríṣiríṣiríṣi ọba gbọ́dọ̀ wà nínú aṣọ ògùn wà ní ọba gbọ́dọ̀ wà kì í ṣe pé kí ọba máa kó sí bọ́n short láì ṣe pé bóyá ó ń ṣe exercise nínú ilé fúnra rẹ̀ láì ṣe pé bóyá ó rumú nínú ilé ọba lè wọ nǹkan tó wù nínú ilé bọ̀ tí ọba bá ń jáde lọ sí ìta ọba gbọ́dọ̀ múra ìmúra àpọ́nlé ni kò gbọ́dọ̀ wọ nǹkan tẹ̀mí bá ń wọ̀ n tó bá fi lè mú olórí ọba tó kó sí jíǹsì tẹ̀mí náà kó sí jíǹsì àtijọ́dẹ gbẹ́nu ìró olórí ó gbọ́dọ̀ ró ìró yẹn kí wọ́n ró ìró gidi kan wọ aṣọ tó ní àpọ́nlé lára tí wọ́n ya gèlè àmọ́ kó sì kó lẹ́kọ̀ọ́ sọ́rùn àmọ́ pé àpọ́nlé wà fún ọba kì í ṣe ọba tí ó wà kó sí lọ́ntẹ́rín tó ò ní mọ̀ pé ọba ló dúró wàá ti máa bá lọ́wọ́ gan kó tó mọ̀ pé ọba ló dúró wàá ti máa sọ báyìí wàá ti náwó sí gan kó tó mọ̀ pé ọba ló dúró aláwọn ọba wa ti ba ìṣẹ̀ṣe wa jẹ́ ẹ wá ń sọ̀rọ̀ pé wọ́n ń bú ọba èmi ò bú ọba o mò ń reset brain ọba ni ẹni mi ò mọ nǹkan tó wà nínú nǹkan tí wọ́n lọ sọ l'Ábùjá sógbòrò yẹ ká mọ nǹkan tó fẹ́ lọ sọ l'Ábùjá kó tó di pé ọba sọ̀rọ̀ gbogbo àwọn lọ́balọ́ba ǹjẹ́ wọ́n pariwo ọba mélòó ni ó dìde tó tiẹ̀ wá sọ pé òun fi ọwọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àbí wọ́n sọ pé àwọn ò sí nínú ẹ̀ ni ẹ sọ fún mi ọba mélòó ló lòun fi ọwọ́ sí ènìyàn ẹlẹ́rara ni Àjàyí ní Esther Àjàyí tí mo sọ níjọ́ yẹn kí ni ọba ń wá nílé Esther Àjàyí ẹlẹ́rara tí wọ́n bá invite ọba sí ìgboro ọba ò gbúdọ̀ lọ kìí ṣe anyhow party lọba máa ń lọ ọba máa gbé ọ̀pá àṣẹ pẹ̀lú ìjòyè náà máa lọ síbẹ̀ ọba máa ní àpọ́nlé ni ǹjẹ́ àwọn ọba yóò ti ta àpọ́nlé wọn sí gbódànù a ní àfẹ́rú àwọn nǹkan báyìí tá a bá fẹ́ gba ilẹ̀ Yorùbá yẹn lótìtọ́ a gbúdọ̀ sọ kókó gangan ká bá wọn sọ̀rọ̀ ká reset brain àwọn bàbá yìí kó rí wọ́n lè pé wálé kán lè mọ̀ páwọn ní àpọ́nlé lára àwọn bàbá yìí ti ta àpọ́nlé wọn dànù náà kò sí àpọ́nlé fún ọba kankan mọ́ wọ́n ní ọba tí ò bá ti lólórí láàfin kò sápọ̀nlé fún ọ̀ọ́bì Ọ̀jájá ò ní olórí láàfin ọ̀ọ́bì Naomi ò sí níbẹ̀ gbogbo ẹnu mo fi sọ tí Naomi bá wà bẹ́ẹ̀ kán sóònù yàrá wọn kán jọ fọwọ́ kọ́ra wọn lọ́nà àdẹ̀fẹ́ fọ́tò súùtì kán jọ ṣe fídíò papọ̀ tí olórí bá dé wà ní ààfin àwọn ọba yẹn bíi tolúwo kí wọ́n gbé jáde kí wọ́n fi hàn wá ibi tó bá ti wà ọba ò gbúdọ̀ kọyàwó kódà tí ọba bá fúnyàn ní oyún kódà kó sí ẹrú mo tún sáré báyìí yìí dẹnu kódà kó ti ẹrú ni ọba bá fún ní oyún ní ayé ìgbà náà ó gbúdọ̀ fẹ́ ni ó gbúdọ̀ ṣe orò ọba orò ìdílé orò tó ń ṣe fún àwọn olórí ó gbúdọ̀ ṣe fún kì í ṣe pé kẹ́ ẹ lọ fi ìyàwó kẹ́ ẹ lọ fi hásìkì kan torí pé ó jẹ́ ẹrú kẹ́ wá lẹ́ ẹ lọ fi hásìkì kan oyún ọmọ ọba ti orí adé ti sùn ta nìyẹn ṣebọn lórí adé òkì sùn ta ni aláǹkọ rẹ ti brain yín nǹkan tí ò da lẹ ń wù níwà èyí ẹlẹ́rara gan ṣe nǹkan tí ò da à ń kọ́ rẹ tí wọn kí ni nǹkan tá à ń jà fún torí pọ́n ti jẹ́rú ẹ̀dẹ̀ fún wọn lóyún nìsín wọn ẹ̀ gbúdọ̀ gbà lọ́wọ́ wọn kódà kó ṣe ìyàwó gangan ìyàwó oníyàwó ni ọba ń fẹ́ láyé ìgbà yẹn tó bá wù ú kó bá gbé ẹsẹ̀ ló ti gbẹ́sẹ̀ lé gbé nìyẹn tí ò dẹ̀ sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ èwo ni kí ọba máa ṣàgbèrè ọba tó ń dó olódó tí ìgbẹ́ èèyàn gun àyà rẹ̀ kọba náà tó máa gùn wọ́n fi private jet gbé wọn wálé àmọ́ bó ṣe ń lọ o mo kàn bá yín bù mọ́ lẹ́rìn private jet ni wọ́n fi gbé wọn lọ nígbà coronavirus tí knockdown wà private jet ni ó dẹ̀ ní ó ní time tí wọ́n fi sùn sí ní Ifẹ̀ ń bẹ̀ yẹn ó nígbà tí wọ́n fi sùn sí nínú hòtẹ́ẹ̀lì ń bẹ̀ yẹn kí n bá yín jẹ lẹ́fẹ̀ẹ́ ṣe fún mi sẹ́pà ju pípa lọ ní àbẹ́ẹ̀nà jù nínà lọ ó ní iye ọjọ́ bíi 5 ni wọ́n kọ́kọ́ náà fi sùn sínú hòtẹ́ẹ̀lì wọ́n dẹ̀ tún ní iye ọjọ́ tó fi wà nínú ààfin yín bẹ̀ yẹn gbogbo bó ṣe ń lọ mẹ́ẹ̀la ọmọ bó ṣe ń lọ àwọn tó jẹ́ wípé ìgbẹ́ èèyàn ti gun orí wọn tó bá fẹ́ wọn sílé kò tiẹ̀ sí tó lébẹ̀ kán fẹ́ wọn sílé kàmọ̀ kán fẹ́ wọn kì í ṣe pé kán máa bà wọ́n tẹ́tẹ́tẹ́ káwọn ọba yín máa aláwọn ọba yín rìn wá lójú pé pẹ̀lú kankan náà jọ ni wọ́n gangan fúnra rẹ̀ tó ń sọ̀rọ̀ gangan ìgbésí ayé wo lẹ́yìn náà ń gbé ṣe bọ́kùnrin ní sẹ́yìn náà ò lè bá wọn sọ̀rọ̀ ni èèyàn máa ń bá wọn sọ̀rọ̀ ni àbú wọn o ṣe ti gbọ́dà bẹ́ẹ̀ a ti sọ fún yín àbú wọn à ń pàkíyèsí wọn sí ni à ń reset brain wọn ni Allah ń sọ̀rọ̀ gangan pé kí ìlú yẹn kó lè tòrò ká iye bàlú jẹ́ mọ́ ẹ wá ń sọ̀rọ̀ pé àwọn kan à ń follow step Nnamdi Kanu òṣìwò lẹ́ ń follow àwa là ń sọ̀rọ̀ èyí gangan ò sọ̀rọ̀ àwa là ń sọ ohun tó tó èyí gangan yóò sọ ohun tó nítumọ̀ ẹ̀yin yìí gangan ẹ̀ reset àwọn bàbá yìí ẹ̀ jẹ́ kí àwọn bàbá yìí mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa jẹ́ kí àwọn bàbá yìí mọ̀ wípé ìwà tí wọ́n ń wò tọ́ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọmọ kékeré ni tí wọ́n bá ń ṣe nǹkan tó dáa ẹ mọ̀ ní ẹ fi wọ́n sílẹ̀ á máa gúnná rẹ̀ fún wọn wọ́n á tún máa wù because wọn ò ní mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa nítorí wípé wọ́n ti jẹ́ onípò wọ́n ti jẹ́ aláṣẹ ṣé ìyẹn ti túmọ̀ sí wípé ká má lè sọ̀rọ̀ nípa wọn mọ́ ni
torí pé wọ́n ti jí ọba yẹn ìyẹn ti mí pé ká má sọ̀rọ̀ n tó bá fi lè mú ọba wá sórí social media yìí ó ti dẹni àrífín nìyẹn ní ọ̀dọ̀ wa ọba kọ́ba kankan tó bá ti di pé òun náà ti ń ya fọ́tò lóríṣiríṣi tí wọ́n ń gbé wá sórí social media tí ìyàwó àbí bàbá tó wà ní Ifẹ̀ ní bàbá tó wà ní Ọ̀yọ́ ṣé ní ayé jọ̀hún ibo ló ti gbọ́ rí sọ fún mi nínú àṣẹ ọba láìsí ìwọ fúnra rẹ tíyàwó tiẹ̀ bá fi yín sílẹ̀ tíyàwó yín bá lọ kò sí problem but odidi ọba kí ìyàwó kìíní kúrò ìyàwó kejì wọn wá ń sá kúrò nínú ààfin ẹ̀dẹ̀ ní àṣẹ wà ní ẹnu ọba ẹ̀dẹ̀ ní àpọ́nlé sì wà ní ara ọba kò sí àpọ́nlé yẹn mọ́ tí ó dà tí bóyá tí ìyàwó bá pọ̀jù nínú ààfin ní ayé ìgbà yẹn lọ́hùn ní ayé ìgbà yẹn tí ìyàwó bá pọ̀jù nínú ààfin tí ẹrú tí ìyàwó ọba bá fẹ́ ṣe àgbèrè tí wọ́n bá mú pẹ̀lú àgbèrè ó ní orò tán gbọ́dọ̀ ṣe fún láti sìn kúrò nílùú pé wọ́n ká papọ̀ mọ́ àgbèrè pé wọ́n ká mọ́ èèyàn wípé ó bá ọkùnrin míì sùn yàtọ̀ sí ọba ohun tó dẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹni tó bá sùn gan nǹkan kan ni ẹ lè bá ìyàwó ọba sùn anyhow ìyàwó ọba yín kọ́ la gbọ́pọ́n náà tí wọ́n ti sí ṣọ́ọ̀pù fún bádírà àbí nǹkan kan yẹn wọ́n tẹ̀ ti gbọ́pọ́n tó ẹ̀ tún ló sì lóyún fún ẹlòmíì tí ọba yín dẹ̀ wà nílé ayé tó ran júlẹ̀ báyìí ẹ wá ní wọ́n ń bú ọba à ń reset brain àwọn ọba yín ni láti jẹ́ kí ìṣẹ̀ṣe àti àṣà wọn àti àpọ́nlé wọn kó wà bọ́n ṣe wà yẹn nísìn tí bí bàbá yẹn ṣe dàgbà tó bàbá tó ti going to 90 ní bàbá Ọ̀yọ́ tí mo bá ní owó lẹ́ni tí mo jẹ́ onípò kan ní Nàìjíríà ẹ̀mí politician tí bá pe bàbá máa sáré wá débi tí mo wà ní nítorí owó ẹ wo ohun tí Ajúmọ̀bí fi wọ́n ṣe ẹ wo ohun tí Ajúmọ̀bí ẹ wo ohun tó fi wọ́n ṣe lásán sí ọba odidi ọba aládé kì í ṣe ọba olóṣèlú ni bàbá yẹn náà ṣé bọbọ olóṣèlú ni wọ́n ni àwọn náà ta ògo wọn fún àwọn olóṣèlú sí wọ́n ta àpọ́nlé wọn fún àwọn olóṣèlú wọ́n ta iyì ara wọn fún àwọn olóṣèlú à ń pa àkíyèsí bàbá sí ni àgbàlagbà ni bàbá náà à lè bú bàbá tiẹ̀ fi ipò pé wọ́n wà ní ọba à á tún fi pé àgbàlagbà ni wọ́n à ń rìsẹ́ẹ̀tì wọn ni à ń pè wọ́n ni à ń pe àkíyèsí wọn sí ni kí àpọ́nlé yẹn lè wà wọn ò gbúdọ̀ ta àpọ́nlé wọn fún àwọn olóṣèlú ẹ wá wò láyè sìn ẹ wá ní àwọn bàbá yẹn gan àwọn wọ́n lè lé wọn dànù anytime olóṣèlú lásán politician ó lè yọ ọba wọn náà ń yọ ọba sí ẹ ti rí pé ẹ ti bà ayé ara yín jẹ́ láìsẹ̀wá so possible kí olóṣèlú máa yọ ọba ẹ mà àṣẹ tó wà ní ara ọba ni ẹ mà àpọ́nlé tó wà ní ara ọba ni kí olóṣèlú politician lásán kó máa mú ọba kó máa yọ dànù kó dẹ̀ máa fẹ́ lòmíì jẹ ẹ wá ní wọ́n ń bú ọba so wá dìgbà tán bá tó ba ayé wa jẹ́ tán lórílẹ̀‐èdè Yorùbá yẹn kó tó di pé a gbọ́ ṣé ẹ wá la fẹ́ gbé Yorùbá a máa gbà tìpátì kúùkù ni tìpátì kúùkù la máa fi gbà torí wọn ní gbọ́ ohun tán dẹ̀ ń bá lọ yìí àwọn pípù wọ́n máa wọ àwọn Fúlàní wọ́n á máa wọ inú ilé láti lọ sí àpèrè orí aba láti lọ rè máa jókòó ṣé bí ló ṣẹlẹ̀ sí ọba yín ní Èkó tí àwọn ọmọ tó bá jẹ́ pé àṣẹ wà ní ara wọn tó jẹ́ pé ọba gidi ni wọ́n lóòótọ́ ọba tó ní ìṣẹ̀ṣe sí èèyàn alẹ́ranra lásán kan gbọdọ̀ wọnú ẹ̀fin inú ààfin anyhow inú ààfin odidi ààfin ọba aládé kó lọ sórí àpèrè kan máa tẹ orí àga wọn báyìí kan máa gbé adé wọn kúrò kan máa gbé adé ọba kan tó máa fi ṣakọ kan máa lo bàtà ọba alẹ́ ẹ ti ta ògo yín ẹ ti ta ìṣẹ̀ṣe yín dànù ẹ wá ń sẹ̀rẹ̀ ẹ jẹjẹ ọ ti ti bu àbá ẹ ẹ̀ẹ́dẹ̀ ronú fúnra yín ẹ̀rọ kẹjókòó ṣẹ́jú méjì kẹjẹ́ kí ọpọlọ yín kó research ara yín ẹ wá ń sọ̀rọ̀ lórí agitator gbogbo ẹni tẹ́jọ́ sọ̀rọ̀ lórí agitator yìí gan ẹ sòtọ̀rọ̀ irọ́ ti pọ̀ ọ̀tẹ̀ ti bá ti yín jẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ìmọ̀tara ẹni nìkan bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ rí òótọ́rọ̀ ńlẹ̀ ẹ ní sọ ẹ wá náà ń bú wọn kí ni iṣẹ́ tí àwọn ọ̀tún ṣe nílùú kí ni iṣẹ́ tí àwọn ìyálàjà àti ìyálọ́jà ń ṣe tí oúnjẹ ò fi sí nílùú kò sí oúnjẹ nílùú kò síná nílùú omi gan bẹ́ẹ̀ ẹ wá sọ àpọ́nlé nǹkan kan tí àwọn ọba yín àwọn ìlú yín kọ̀ọ̀kan produce jáde kò sí nǹkan kan ẹ bà ayé jẹ́ ẹ bọ̀run jẹ́ ẹ wá ní wọ́n ń bú ọba wọ́n ń bú ọba tẹ́ ẹ bá bú mi tẹ́ ẹ bá gbọ́n tí mo wí tẹ́ ẹ bá ṣe sóò fún mi màá fún yín lẹ́gbẹ̀ẹ́ mi àti ẹjọ́ ẹ wò ẹ jẹ́ kí n sọ̀tọ̀rọ̀ fún yín mo gùdù nú ẹ wá ní Sunday máa fi ṣe fracas ni ṣé fracas là ń sọ ni àbáwọn ọba yín ṣe ń tí ò tọ́ àwọn ọba ń kọjá àyè bàbá nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹ gbọ́ mi àwọn òfin ọba ẹ jẹ́ ń sọ fún yín torí mo rí pé ẹ̀ mọ̀ òfin ọba torí ẹ̀yin àti Olúwo yẹn ti yín ẹ̀yin méjèèjì yẹn ẹ fẹ́ jọra yín afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ó ti pọ̀jù fẹ́yìn méjèèjì
sorry to say ẹ jẹ́ kí n sọ àwọn òfin fẹ́yìn méjèèjì tó rẹ̀ ìjọra yín ọba máa ń lò lórí láàfin ọba òde kì í jáde anyhow ọba ò kì í lọ sí party anyhow torí ẹ̀yin náà fi ń sọ pé wọ́n là ń bu yín àbúyè mi pàkíyèsí yín sí ni ọba gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́dọ̀ jẹ́ alápọ̀nlé ìpèrè yín tẹ̀ wá ní yóò ti di ìpèrè àṣẹ yálà òṣèlú ló fi ń jẹ yálà adé ló fi ń jẹ àbí nǹkan kan ni ẹ ti wà lórí ìpèrè yẹn ti wà lórí àpèrè yẹn nìyẹn ẹ ti di ọba yẹn ti di ọba yẹn nìyẹn ẹ wá fi àpọ́nlé yẹn ẹ jẹ́ kí àpọ́nlé yẹn yẹ àfúwà fún yín wọ́n pè yín ní first monarchy ǹjẹ́ ẹ ṣèṣe monarchy yẹn tẹ́ pé yẹn ọmọ kékeré ni yín youth ni yín ó yẹ kẹ́ ẹ lo ẹ̀jẹ̀ ọ̀dọ́ yẹn kẹ́ ẹ fi bá wa tún orílẹ̀-èdè ṣe ni kì í ṣe pé kẹ́ ẹ máa bá wa fi dákun wàhálà tó wà ńlẹ̀ ẹ̀yin ò mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe ẹ ń tàpá sí ìṣẹ̀ṣe ẹ ń tàpá sí ìṣẹ̀ṣe sà ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ ẹ bínú gan ló fẹ́ ṣẹlẹ̀ mo ń sọ fún yín ni sà ẹ ti tàpá sí ìṣẹ̀ṣe o ìṣẹ̀ṣe tẹ́ ẹ wà yẹn ti tàpá sí bẹ́ẹ̀ ni ọmú ìyá dùn ọmú ìyá dùn lóòótọ́ ẹjọ́ mú kì í sèmi àti ilẹ̀ ẹjọ́ mú bẹ̀tẹ̀ yẹn àwọn àtọ̀bù ti wà lẹ́jọ́ mú ọmọ rẹ̀ ni mí o kẹ́ ẹ wò mí dáadáa èmi ń pa àkíyèsí yín sí ni mo pe àkíyèsí yín sí gidi gan kẹ́ ẹ tún àpèrè yín ṣe àpèrè yín tẹ́lẹ̀ gbogbo yín wà yẹn ẹ tún ṣe tí n bá kó 100% ẹ̀yin ọba ìjáde lẹ́yìn tí pálá fi máa rí 2% tó jẹ́ kó jẹ́ ọba gidi tí ò tí ì ta àpèrè rẹ̀ fún àwọn olóṣèlú ẹ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń bú ọba wọ́n ṣe kinní kan táwọn ọba yín bá nífẹ̀ẹ́ yín dénú lótìtọ́ owó GoFundMe pẹ́ ń béèrè kiri yẹn ǹjẹ́ àwọn ọba yín ò lè fún yín àwọn ọba yín ò lè fún yín wọ́n lè fún yín torí wọn ò fẹ́ kẹ́ ẹ túká àwọn ọba yín gò fẹ́ kẹ́ ẹ lọ àwọn ọba yín gò fẹ́ kẹ́ ẹ pín torí àwọn gangan kàhábà ni wọ́n fúnra wọn kàhábà ni wọ́n ti belong sí wọn ṣe bí nǹkan tẹ́yìn rí lẹ̀ rí ń tẹ́yìn ò rí lẹ̀ rí ojú rí mẹ́wàá etí ń gbọ́ mẹ́wàá torí àwa tá à ń sọ̀rọ̀ yìí wọ́n á máa sọ lóríṣiríṣi èmi dẹ̀ máa ń wádìí dáadáa lẹ́nu àwọn tó jẹ́ olóyè gangan àwọn tó jẹ́ olóyè kankan nínú gbogbo wọn mo máa ń béèrè lọ́wọ́ wọn pé ẹ sọ fún mi nínú ṣẹ̀ṣe àti àṣà àti ìtẹ̀mí mọ́ àti àrọ́bá tẹ̀mí mọ́ ọba ògbúdọ̀ máa jáde anyhow ọba ògbúdọ̀ máa travel anyhow àgbúdọ̀ dé orí àpèrè ọba kápèrè ọba ṣòfò ọmọ orí àwọn ọmọ ọba ń sùn ta orí adé ń sùn ta báwo lórí adé ṣe máa sùn ta àwọn ọmọ ọba yín dà wọn sí láàfin mọ́ gbogbo wọn ò sí nlé tán bá tiẹ̀ travel lèèyàn lè travel kó dẹ̀ padà wá sílé ni wọn lórí adé ò kì í sùn ta orí adé ti sùn ta ti pẹ́ àbáwọn ọmọ ilé tí bá dídá kó sósì kó wọn sínú ààfin ṣe bọ́dọ̀ ìyá wọn ni wọ́n wà ṣé ó gbúdọ̀ yẹ tó bá pé àṣẹ wà lẹ́nu àwọn ọba lótìtọ́ bí bá dídá ṣe kúrò nínú ààfin yẹn kò gbúdọ̀ lu ọjọ́ mẹ́ta tó fi máa padà sínú ààfin nígbà tí ìṣẹ̀ṣe àti àṣà wà ìyàwó ọba ó kúrò láàfin láti bí oṣù mẹ́ta mẹ́rin márùn-ún ó sì ń dóko kiri pẹ̀lú ẹlòmíì wọ́n ń la lẹ́pọ̀n ọba dé jókòó sílé ìkejì tún lọ ẹ̀dẹ̀ wá ní àpọ́nlé sí wà fáwọn ọba ẹ sì láṣà àti ìṣẹ̀ṣe àti agbára sí wà kò sí agbára lára àwọn bàbá ẹ mọ́ dáàdì sà ẹ má bínú sà tí agbára yín bá wà ń bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lo agbára yín tẹ́ fẹ́ lò lé mi lórí yẹn kẹ́ ẹ fi pé àwọn ìyàwó yín padà wá sínú ilé ọba ò kì í kọ ìyàwó kò gbúdọ̀ lọ anyhow kúrò nínú ààfin ẹ̀yin ti kúrò láàfin ìyàwó yín wọ́n ń la wọn lọ́rẹ́ǹdì ń ta iná ọba tí náà ń jó lẹ́yìn ilé wọn ṣe bọ́n ní kú bàbá yèyé ni wọ́n ó yẹ kán wọnú ògùn wà ògùn ni kí wọ́n pàṣẹ fún iná yẹn kó dẹ̀ dúró Ṣàngó ni Olúkòso Àrẹ̀kújayé kó stop ẹ̀ kò lè stop ẹ̀ iná ń jó àwọn gáàsì ń gbúlò wọn rí nǹkan kan ṣe sí ẹ gbàgbé ẹ̀yin ni ẹ jẹ́ ká sọ fáwọn bàbá yìí kán yé ta ògo wọn fún àwọn olóṣèlú máa ń tà ń sọ nìyẹn tí ò yé yín bó ní kálukú ṣe máa ń gbé ọ̀rọ̀ sílé ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníkálukú wa ni ò mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ bọ́n ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ bọ́tẹ́ ẹ bá lísìn sí òdodo ọ̀rọ̀ tán sọ ẹ mọ̀ pọ́rọ̀ ọlọ́gbọ́n ni wọ́n sọ jáde kì í sẹ́yìn tẹ̀ ń jẹ́ pé ọ̀rọ̀ lórí owó kan lè fún yín lówó lẹ́yìn ṣe owó yìí ni ọ̀lẹ púpọ̀ nínú yín ẹ̀ lè ṣiṣẹ́ jí góòlò ló pọ̀ jù nínú yín ẹ̀ lè ṣiṣẹ́ obìnrin ló mọ ṣẹ́ṣe àwa ìkan náà ni abiyamọ tòótọ́ àwa ò kì í ṣèkà ni wọ́n wá fi àwọn ọba yìí ṣe àwọn ọba onígóòdì àwọn ọba onígóòlù wọ́n máa wa máìlì káàkiri ìlú gbogbo ẹ̀ náà làmọ̀ bó ṣe ń kó gáì China wọlé àbẹ́wò làmọ̀ bó ṣe ń lọ ńbẹ̀ ẹ gbàgbé òṣì ẹ máa ranjú mọ́ wa pé àwọn kan ebùgbé náà là ń gbọ́ káàkiri pé àwọn ọba yẹn ń gbalẹ̀ kọ́ba máa gba ilẹ̀ tí ì ṣe tiẹ̀ kọ́ba máa gbà kó tún jókòó lé aráàlú pé kò sí nǹkan táráàlú ó sì kí ló ṣẹlẹ̀ gangan
kí ló ṣẹlẹ̀ àní orí ìpèrè wọn yẹn wọn bá wa tó adẹ̀fẹ́ kan join wa ọba tó bá wá join wa ẹ sọ fún wa nígbà tí àmọ̀tẹ́kùn tí wọ́n gbé àmọ̀tẹ́kùn sílẹ̀ táwọn ọba yín láwọn dìde ìgbà tí àmọ̀tẹ́kùn yẹn wá kúrò nísìn tá a rí oríta àmọ̀tẹ́kùn ẹjọ́ kí ni ọ̀rọ̀ tí àwọn ọba yín sọ lórí àmọ̀tẹ́kùn kí ni ọ̀rọ̀ tí àwọn ọba yín sọ lórí àmọ̀tẹ́kùn lórí gbogbo eléyìí náà ká má bu ọba ni sáà bu ọba ni àbá ń pàkíyèsí wọn sí nǹkan tí ó yẹ kán ṣe ìwà tí wọ́n ń wù tí ò tọ́ ni olóyè tó bá wà ní ìtàn kí ni wọ́n ń pè ní jagunjagun balógun wà fún tí ẹni tí bá ń ṣẹlẹ̀ nílùú ṣé wọ́n fẹ́ lọ sójú ogun Mọdákẹ́kẹ́ àbí ogun Ifẹ̀ náà fẹ́ lọ jàǹsìn ọba tó bá wà lórí àpèrè ní ẹni tó bá pè ní olóyè tó jẹ́ ọba jagunjagun ogun ògbúrọ̀ mọ́ ṣẹlẹ̀ nílùú ẹ̀ bí wọ́n ṣe ń kidnap àwọn ọmọ yín ni ní Ìlọrin bẹ̀yẹn gan wọ́n náà ti ń kidnap àwọn ọmọ wa káàkiri ní Ìbàdàn káàkiri wọ́n ti ń kidnap olè ń jà ní ìta gbangba ó ń jà ní ojú ayé olè wọ́n rọ́ọ̀bù ní ìta gbangba tí security sì wà tí ò bá wá lo ti security ó yẹ kí wọ́n lo ti ìṣẹ̀ṣe nígbà tẹ́ ẹ̀ bá rí ti security mọ́ tí ò sí ọlọ́pàá nílùú mọ́ tí àwọn ọlọ́pàá náà tí wọ́n wọ́ọ̀kì mọ́ ṣé kò yẹ wá yẹ kí àwọn tí ìṣẹ̀ṣe tàpé wọn ní jagunjagun kí ni jagunjagun wà fún ṣé báwọn náà máa belong sí táwọn àwọn OPC tó yẹ pé àwọn náà máa lò wọ́n tó máa wà ní àkàlà wọn gbogbo ìjọ máa ṣiṣẹ́ pọ̀ ni pẹ̀lú àwọn OPC ìlú àwọn OPC gàdà wọn ṣiṣẹ́ mọ́ gbogbo owó tán fún wọn wọ́n kàn kówó jẹ wọ́n kàn fún wọn lówó wọn gbowó owó tán fún wọn wọ́n kàn kó jẹ fúnra wọn bàbá Gani Adams ṣe bá pè yín ní jagunjagun ni ṣe bí kàkẹ́ àǹfọ̀lá pè yín sí gbogbo ẹ̀rí bí ìlú ṣe rí nìsín wọ́n rọ́ọ̀bù lẹ́sẹ̀ títì wọ́n náà kidnap àwọn ọmọ yín ẹjọ́ kí ni gbogbo yín ṣe sí gan ẹ̀ ṣe nọ́ọ̀sì tẹ bá wá jẹjà rẹ nìkan tó dìde lẹ́ni tó wá gbéra rẹ̀ sílẹ̀ tó wá lóun fẹ́ lójú kojú ogun fẹ́ fà tó bá ti wí pé ó ti dásùkò tó yẹ pé ó ti ń gbá kọ́lẹ́ẹ̀dì yẹn ìgbà yẹn lẹ́mọ̀ ni ẹ ń gbé kámẹ́rà kiri ẹ ń ṣe kinní kankan bí rèé tí bàbá Davido ń sọ yìí bàbá Mr David yìí ń sọ yìí gbà ẹni wọ́n mọ̀ ṣe kinní ẹ ti mọ̀ pé àwọn ọmọ kéékèèké ti ń gba àpọ́nlé irú Koiki yẹn tó ń sọ ọ̀rọ̀ tó yẹ kí kẹ́yìn àgbàlagbà yìí máa sọ ní Koiki Media ń sọ ní Koiki Media ń sọ ló ń jà takuntakun ọmọ kékeré ara wọn ó ń jà takuntakun ló ń jà lójoojúmọ́ ó ń jà takuntakun ni takuntakun ló ń jà fún ó ń jà takuntakun lójoojúmọ́ lórí ọ̀rọ̀ Nàìjíríà ni ẹ̀yin yìí kí lẹ̀ ń sọ kẹ́kàn dáhùn láì kẹ́kàn máa ṣe bí èyí tó ti mú bó ti fa kínní àti mú kínní ìpapọ̀ mọ́ra wọn bó ṣe ń ṣe kọ́ nìyẹn sà ẹ máa kó gbogbo ẹ̀ papọ̀ ni sẹ́bà àwọn ẹwà ní ẹ̀wọ̀n mọ bó ṣe ń lọ sáwọn ọba yóò sí lórí social media ni ọba mọ bó ṣe ń lọ ṣé n tó ṣẹlẹ̀ ní Lẹ́kì tó géètì àwọn ọba yóò sí nílùú ayé torí ẹ̀ ń sọ pé àwọn ọba yóò mọ nǹkan kan wọn mọ̀ ń pa kí n tó ṣẹlẹ̀ wọn mọ bó ṣe ń lọ àwọn ọba yìí wo ni ò mọ bó ṣe ń lọ bọ̀ tí wọ́n bá bú ọba lẹ́ni ọba mọ bó ṣe ń lọ ọba ó ń tẹ ọba lọ́wọ́ tí wọ́n bá sọ kinní kan fún ọba lẹ́ni ọba mọ bó ṣe ní tí mo fi nù pé ọ̀rọ̀ yìí ń kan ọba mo sì ọ̀rọ̀ kan ní bíbá ẹni jọ̀wọ́ bẹ̀ yẹn lórí àwọn ọba kan tẹ́ forúkọ bò wọ́n láṣìírí wípé nígbà tán bá fi ọba míì jẹ ọba tí ò bá yẹ kó jẹ tó bá jẹ ìlú máa dá mo bá rí wọn tó ti sáré lọ rẹ kọ speech jáde àwọn ọba yín sáré lọ rẹ kọ wọn bá lọ rẹ kọ kinní jáde ìgbà táwọn ti dè wà lórí àpèrè ń tà wọn ìlú tàwọn rójú ń tàwọn àwọn ṣe ń tó dá àwọn aráàlú tàwọn dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ìgbà tó dijọ́ kejì ló bá lọ rè kóòlù náà pẹ́yẹ mo bá rẹ́rìn mo ní síbẹ̀ láwọn ọba yìí ò mọ bó ṣe ń lọ ni àwọn ọba mọ bó ṣe ń lọ torí ó kàn wọn lára wọn ń gbọ́ wa bàjẹ́ ọba tó ń fọ́lẹ̀ mi back to back tèmi mọ pro by wọn ó ń fọ́lẹ̀ mi back to back ẹ gbàgbé òṣì àwọn ọba yìí wo ni ò kí níṣẹ́ wọn wọn ò níṣẹ́ kankan tó ń ṣe náà wọn ò lọ bí iṣẹ́ social media nìkan mọ wọ ẹni tó ń bá wọn fà kiri ni ẹ gbàgbé ẹ mọ bó ṣe ń lọ ọba yín ò ní òmọ bó ṣe náà ṣe mọ̀ pọ́n bọ́ bá bú ọba lẹ́yìn báwo lọ bá ṣe gbọ́pọ́n náà ń wa góòdì báwo lọ ṣe gbọ́pọ́n náà ń sọ ọ́n náà ń gbalẹ̀ bì kan bí yóò bá sí lórí social media ẹ gbàgbé òṣì wọn mọ bó ṣe ń lọ kí ni wọn fẹ́ mọ bó ṣe ń lọ pa ni ẹ ń balẹ̀ ayé jẹ́ ń sọ nǹkan tí ò ní tù ẹ wá jókòó ọ̀tẹ̀ ẹ jókòó àbòsí ẹ wá ń pera yín lọ́mọ Yorùbá ẹ máa mú àwọn tó bá ń sọ̀rọ̀ ẹ máa mú wọn lọ́rùn ọwọ́ mú ẹ̀yin náà lẹ máa mú wọn lọ́rùn ọwọ́ ẹ máa fà wọn lọ́rùn ọwọ́ mú ẹ máa mú wọn lọ́rùn ọwọ́ tẹ bá rẹni tó ń sọ tọ̀rọ̀ tó yẹ kí gbogbo yín jọ gbárùkù tí kájọ sọ̀rọ̀ àbú ọba náà a lè bú ọba à ń pàkíyèsí àwọn ọba wa sí ni kán má bá yí àwọn ọba wa jẹ́ torí àwọn ọba wa ti ta àpèrè wọn só yẹ kó lóṣèlú mọ́ sọ pé òun fẹ́ yọ ọba kúrò ará ìlú ló ní ẹ̀tọ́ láti yọ ọba kúrò nílùú ará ìlú ló ní ẹ̀tọ́ láti yọ ọba kúrò kò kìí ṣe olóṣèlú lásánlásán tí kì bá ti ṣe páwọn náà fi wọ́n jẹ ohun tó bá fi lè mú ará ìlú
tó fi lè mú olóṣèlú tó ń yọ ọba definitely ọba ló fi jẹ ni àwọn náà fi ọba yẹn jẹ ará ìlú ló lẹ́tọ̀ọ́ tí wọ́n mọ̀ pé a ti ta ìṣẹ̀ṣe wa a ta àṣà wa dànù kán máa yọ ọba kúrò lórí àpèrè rádaràdà tó ń kú ẹ rádaràdà tó ń kú ẹ kẹrù máa bá ọba kán máa yọ kúrò lórí àpèrè bí kọ́sán ti ta ògo wọn ti tà wọ́n jẹ́ kí sáré sọ ìtàn kékeré kan fún ọ nílùú Ìkìrun wọ́n ń pe máàní yẹn ti kú nísìn wọ́n ń pè ní olúwo àgbáyé ní Ìkìrun àgùnbí onílé òbí bẹ́ẹ̀ yẹn wọ́n ń pe máàní yẹn ní olúwo àgbáyé ó ti kú wọ́n gbà tí ọba Ìkìrun wà nígbẹ̀ngbẹ̀ yẹn mi ìmọ̀ bóyá ti jọba mi sóyè mi ò sí nílùú tipẹ́ mo ti travel tipẹ́ nígbà tí ọba yẹn wà níbẹ̀ wọ́n lọ sí pati kan ó dàbí pé máàní yẹn ó máa ń dí adé ǹjẹ́ tó ń pè ní olúwo àgbáyé yẹn ó máa ń lo adé ọba ó máa ń lo lẹ̀kẹ̀ ọba ó máa ń lo ìṣesí bí ọba lòun náà ṣe máa ń ṣe ó dàbí pé ọba ń sọ fún pé kò sí nǹkan tó jọ ó lọ gbé 3 million fún ọba gba 3 million ní ọwọ́ ẹ̀ ọba ò béèrè lọ́wọ́ ẹ̀ bówó ṣe jẹ́ o ọba ń ṣe oyè wọ́n ń ṣe ọjọ́ bí ó fún ní 3 million ọba gbowó lọ́wọ́ ènìyàn lásán tó o dẹ̀ mọ̀ pé ó ń ṣe bí ọba tó o mọ̀ pé ó gbé adé lérí ó ń pera rẹ̀ ní ọba tán bá pàdé ó ń wọ funfun tán bá pàdé rẹ̀ nígboro báyìí wọ́n á dọ̀bálẹ̀ fún ni kábíyèsí òní wọ́n ń pè nígboro kí ọba gba owó nígbà tí ọ̀rọ̀ yìí máa di wàhálà wọ́n bá dé patí wọ́n ṣe kinní kan rẹ̀ pé Saheed Òṣùpá mọ sítórì tí mò ń sọ yẹn torí Saheed Òṣùpá náà wá sí Ìkìrun gbà yẹn tí wọ́n tọ́yẹ̀ pé wọ́n wá ń ṣe ọdún kan tán máa ń ṣe ní Ìkìrun gbà yẹn Saheed Òṣùpá náà pè nígbà yẹn Saheed Òṣùpá halẹ̀ ó bá olúwo àgbáyé yẹn fan time yẹn tiẹ̀ ṣùgbọ́n ọba ò lè sọ̀rọ̀ kí kó máa sọ fún ọba pé ọba ò gbúdọ̀ ṣe nǹkan báyìí ọba ò gbúdọ̀ sí kò dẹ̀ ní ṣe ni torí pé fún kí ni ó ti gba owó ó ta ipò rẹ̀ fún ènìyàn nítorí 3 million naira tí kì bá ṣe wípé torí pé ó jẹ́ ọba gidi ó jẹ́ ọba ìṣẹ̀ṣe tí kì í ṣe wípé ó jẹ́ ọba àwọn olóṣèlú ṣùgbọ́n ó jẹ́ ọba gidi ọba tó jẹ́ wípé bóyá Ifá ló mú ṣùgbọ́n ẹni tó padà ṣẹlẹ̀ sí kò ní padà rí jálajàlá last ni ṣe bá accident ló padà ní tójú ẹyọ lọ̀lọ̀lọ̀ báyìí tá à ń gbọ́ ń gbà yẹn pẹ̀lú gbogbo atrocity tó ṣẹlẹ̀ sí ń gbà yẹn ní olúwo àgbáyé yẹn kò sí ó fi ojú wọn rí ní Ìkìrun bẹ̀ yẹn ó fojú wọn rí tàtàlátà bàbá àlàrúbá ó fojú wọn rí mẹ́wàá ó máa halẹ̀ mọ́ ọba ni ó máa pàṣẹ fún ọba ni ó máa sọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí lórí ọba ni because ọba ti ta ó ti gba owó ó gba owó ní ọwọ́ ẹ̀ tẹ́ ẹ bá ti lè di pé ń gbowó lọ́wọ́ ènìyàn lásán ẹ ti ta àpọ́nlé yín dànù nìyẹn ẹ ti ta ipò yín sígbó nìyẹn tán bá fún yín gift ọ̀tọ̀ léèní irú ọba ìlú tèmi nísìn nígbà ayé ọba ìlú tèmi Ifá ló mú kì í ṣe olóṣèlú gbà yẹn láyé PDP àti AC nígbà yẹn torí wípé nígbà yẹn Oyinlọlá gbà yẹn AC dẹ̀ ní ọba ò kì í ṣòṣèlú náà but AC ní ọba ń gbà yẹn nígbà tí Oyinlọlá wá jẹ torí pé kò belong sí wọn gbé mọ́tò fún ọba tèmi nígbà yẹn torí pé kò ṣe PDP kò tẹ̀lé òfin wọn òun ò tẹ̀lé òfin wọn wá gbé mọ́tò fún wọn wá fi ọba yẹn ṣe yẹ̀yẹ́ káàkiri ẹ̀dẹ̀ mọ bó ṣe ń lọ àwọn èèyàn náà fẹ́ ṣe kínní ńgbà tó pẹ́ ló di pé òun náà bó ṣe padà lọ join PDP nu ìgbà tó join wọn tán wọn padà gbé mọ́tò fún ṣé wàá rí báwọn ẹ ń ta àpọ́nlé yín fún àwọn gbogbo yín ti ta àpọ́nlé yín fún àwọn olóṣèlú ẹ ta iyì ara yín àpèrè yín ẹ tà fún wọn torí owó nítorí ọrọ̀ ayé bíbélì ní ìbárẹ́ ayé ìsọ̀tọ̀ Ọlọ́run ni olóhun ayé bá oyé lọ ní ohun ọ̀run ó wà fún ọ̀run ṣùgbọ́n tí ayé ó máa bá ayé lọ ẹ ta ògo ìdílé yín ẹ tà fún ènìyàn kan ẹ̀ẹ́dẹ̀ bá ẹnìyẹn fà á nílùú kí ọba bíi mẹ́ta bíi mẹ́fà méje kó máa wà nílùú kankan ṣoṣo ọba kan ló gbọ́dọ̀ wà nílùú kan obìnrin lásán ní Elizabeth ó dẹ̀ ń rúlu ìlú yẹn ò dẹ̀ dàrú kò ṣe pé kò sí nǹkan kan but ìlú yẹn bẹ́tà ọbẹ̀ yọ̀ kan tó tún wá jẹ́ obìnrin ó ń rúlu ẹ wọ dúdú orílẹ̀-èdè títí ẹ̀yẹn obìnrin abẹ́yìntọ̀ ó dẹ̀ ń rúlu yẹn ó dẹ̀ ń ṣe dáadáa ẹ̀yin tẹ́ wá jí ọkùnrin ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ jí ọba ẹ̀ wá ń da ìlú yẹn rú ìlú yẹn wá ń gbóná mọ́ yín lára ó ń gbóná gbogbo nǹkan ń ṣẹlẹ̀ oríṣiríṣi nǹkan ló ń bàjẹ́ oríṣiríṣi ìdààmú ló ń ṣẹlẹ̀ nílùú àwọn ọba tó jí ọkùnrin wọn ò rí nǹkan kan ṣe sí
wọn rí nǹkan kan ṣe sí obìnrin ní Queen Elizabeth ó dẹ̀ ń tún ìlú ẹ̀ tò ó dẹ̀ ìlú ẹ̀ dẹ̀ ń rojú rẹ̀ ń ráyè ẹ̀yin tẹ́ wá pera yín ní ọba yìí tẹ́ ẹ jí ọkùnrin lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo ohun tó ṣẹlẹ̀ ṣe fẹ́ sọ pé òun mọ ohun tó ṣẹlẹ̀ ni nígbà tí Sanwó-Olú ń parọ́ wípé àwọn ọmọ nǹkan kan ò kú ìkan wà lórí hospital lórí bẹ́ẹ̀dì hospital bed wọ́n ló nídìí ẹ̀jẹ̀ fún ó sì nídìí bíi pàǹtì ẹ̀jẹ̀ méjì Sanwó-Olú ò lọ síbẹ̀ o ẹ̀yin ọba ẹ̀rí níìsì o ẹ̀sìn kankan o àwọn ọmọ tó náà bẹ́ sínú omi Kẹ́mi ti kú ẹ̀dẹ̀ rí pé àwọn olóṣèlú ìbá ayé jẹ́ wọ́n ń bọ̀ ọ̀run jẹ́ ọba ayé mélòó ló dìde tó lọ jà fún láwọn fẹ́ gbẹ̀san fún láwọn fẹ́ sọ̀ lérí ẹ̀ sọ nǹkan kan ẹ sọ nothing kí n sọ orúkọ ọba tèmi kẹ́ lọ kidnap àwọn òbí tèmi ńlé ìyín bọ̀ wá sọ kò nídìí kí n sọ orúkọ ìlú mi ẹ ti mọ̀ ìnídìí ẹ máa wá ká kí ló ṣẹlẹ̀ gangan ẹ lè pa ju pípa lọ ẹ lè pa wá ju pípa lọ ẹ lè ní ká má sọ̀rọ̀ àfi ọba yín afẹ́ kó wà ní ẹnu yín ṣé tí a bá gba Odùduwà tán tá a gba Yorùbá nation yìí tán ṣé bí àwọn ọba yìí ṣe máa ṣe náà ṣe ṣé wà ìmọ̀ tara ẹni nìkan yìí dẹgúdú jẹrá tẹ̀m̀bẹ̀lẹ̀kùn yìí ṣé kò tún ní wà nínú wọn. àwọn ọba yìí ti bà nǹkan jẹ́ ẹ ti tọ́nù gbogbo nǹkan upside down wọ́n ti tọ́nù ẹ̀ upside down ẹ wo bí ọba ṣe pọ̀ tó ní ìgboro Èkó mo sọ ni ẹ wo bí ọba ṣe pọ̀ tó ní ìgboro Èkó kí ni àwọn ọba ṣe sí tó ṣẹlẹ̀ ní Lẹ́kí torí ẹni wọ́n ń bú ọba àbí ṣé ẹ gbádùn ṣá ṣé ẹ lálàáfíà ṣá ẹni tó bá ní wọ́n ń bú ọba bẹ́ẹ̀ kí n fèpè bá sí yín jẹ́ ni wọ́n ń bú ọba wọ́n ń sọ̀rọ̀ sọ́ba aláwọ̀ ọba yìí ti pa wá sáyé máa dúdú ọba tó wà lẹ́kọ̀ọ́ ni ṣé máa dúdú tó ṣẹlẹ̀ ní Èkó ni tell me máa dúdú nǹkan tó ṣẹlẹ̀ ní ìgboro Èkó ẹ wo bí ìgboro ẹ wo bó ṣe sọ ìlú yẹn di ogun Biafra àti ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kí ọlọ́pàá máa pa ọmọ mẹ̀kúnnù kó máa pa àwọn ọmọ yín sí ìgboro títì kí sójà máa ba ayé àwọn ọmọ yín jẹ́ kán máa pa wọn kán máa rà sí wọn kán máa sọná sí ilé kán máa jó gbogbo nǹkan kí ni ìgbésẹ̀ tí àwọn ọba ìgbé nothing oríṣiríṣi ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ni wọ́n ń já káàkiri kò sí security gan nílùú mọ́ ẹ wá ni wọ́n ń bú ọba báwo ni wọ́n ṣe ní bú ọba báwo ni wọ́n ṣe ní sọ̀rọ̀ sọ́ba torí ìka gangan ní gbogbo yín ìka ọ̀dájú ni yín ẹ yí àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ kan láti sọ inú ilé wọn ti sọ òkò ìbànújẹ́ sínú ilé wọn fún àwọn òbí wọn ọba ò rí nǹkan kan ṣe sí àwọn ọba yìí sí wọn sọ pé àwọn ọmọ bó ṣe ń lọ ní tán ká gbádá kan tán ń lu ìlú Olúwo tó lu ìlú nígbà tí ó rí bí ìlú ṣe ń gbóná ìlú ló kù fún kó máa lù káàkiri ẹ wá ni wọ́n sọ̀rọ̀ sí ọba sásìkò tá a lùlù rè ìlú ń kan ìlú ń gbóná ìlú ń kan bọ́bọ́ mígọ̀wò ni àwọn ọmọ sọ̀rọ̀ ló palẹ̀ sí Lẹ́kí tó gèètì ní ọ̀jájẹ́ lọ sọ́dọ̀ Esther tí wọ́n lọ dán tí wọ́n ya fọ́tò káàkiri tí gbogbo àwọn ọba ìkọ́sí funfun lẹ́yẹ ẹ̀sùn tí wọ́n lọ káàkiri sọ́dẹ̀ ni wá ni ṣé idiot ni wá ni ṣé fù ni wá ni aláàfẹ́ gbé kí ìlú yìí kó nítumọ̀ ẹ wá ń ṣe rọ́bìṣì ẹ ń sọ nọ́nsẹ́nsì ẹ ń sọ játijàti ìwọ tó bá wọnú inbox mi tó o bá try láti wọnú inbox mi again wá ṣẹ́ ìpè fún mi má fẹ́ pé bá tiẹ̀ jẹ́ gbogbo tó bá sọ fún mi máa padà sí ìrìn ẹ lórí ni wọ́n wá bẹ̀ yín èmi bẹ́ẹ̀ o ẹnu tí mo fi ń bẹ Ọlọ́run mi ò lè fi bẹ ènìyàn lẹ́rara torí mi ò ṣe anybody mo ń sọ fún yín ni kẹ́ ẹ sí ọpọlọ yín sílẹ̀ àwọn bàbá ẹ̀ ti bà nǹkan jẹ́ ọba tó wà ní ìgboro Èkó mi ti wá sọ ní Ifẹ̀ mi sọ ní Ìbàdàn mi sọ ní Abẹ́òkúta mo ń sọ̀rọ̀ nípa Èkó lọ́wọ́lọ́wọ́ báyìí ń sìn àwọn tó ṣẹlẹ̀ ní Lẹ́kí tó gate ẹ mọ iye ọba tó wà ní Èkó ni sọ́bẹ̀yọ̀ kan ló wà lẹ́kọ̀ọ́ ọba tó wà lẹ́kọ̀ọ́ níye ọba tó wà ní ìgboro Èkó kò í sí ẹyọ kan kódà tí n bá kà kéré ó yẹ wọ́n á fẹ́ tó bẹ́ẹ̀ abi 30 gan torí àdúgbò kọ̀ọ̀kan ló ní ọba ẹ wá sọ fún mi kí ni àgbájọpọ̀ wọn àti gbogbo àwọn olóyè wọn kí ni wọ́n rí sí n tó ṣẹlẹ̀ ní ìgboro Èkó yẹn ọgbà tí wọ́n sọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ nǹkan jó lọ́ba mi ń sọ nǹkan jó ẹ sọ nípa ẹ̀mí tàwọn ọmọ ọlọ́mọ tí wọ́n sọnù wọ́n wá ń sọ nípa wọn dẹ́n fi fọ́tò àwọn ọmọ kan wọ̀n ẹ́ kí n tó máa bá ètò yẹn lọ dẹ́n sáré fi fọ́tò àwọn ọmọ kan wọ̀n ẹ́ kó o rí àwọn ọmọ yìí
ṣé bí ìgbà tí Sanwó-Olú sọ ó lóun take care àwọn ọmọ yẹn ni wọ́n láwọn ń take care wọn dáadáa wọ́n láwọn ọmọ tó wà lọ́spítù wọ́n yìí sí treatment àwọn ń fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ tó bá pẹ́ lóòtítọ́ ni wọ́n ń fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ ṣé nígbà tí àwọn ọmọ wà níbẹ̀ yẹn tí wọ́n nídìí ẹ̀jẹ̀ ṣé kò yẹ kí ọba kó dáhùn sí ẹni tó bá sì ń dúró pé kó di 2023 pé ní Nàìjíríà tó máa tòrò nígbà tí Tinubu bá jẹ ọba tó bá jẹ president yẹn fù ni fù òní ẹni náà pé ẹ̀ ń dúró di 2023 yẹn ẹran nìyí. Felix ore ó kú tú ẹni òní ara àwọn ọmọ tí wọ́n pa sí Lẹ́kì tó gate nìyẹn àbí kìí ṣe ara àwọn ọmọ tí wọ́n pa nìyẹn jẹ́ n tó fi fọ́tò mi wọ̀n ẹ́ torí ọba yìí ń sọ pé nìkan kan ò kú àbí Tinubu ó lé níbọn àbí Sanwó-Olú dẹ̀ lẹ́ ń pè ó lé nìkan kan ò kú kò sẹ́nìkan kan tó kú. ṣé ọmọ eléyìí tó kú ńkọ́ o ṣé Felix yìí kọ́ ni ṣé lẹ́yìn ni kí ni tó ẹsẹ̀ sí sáwọn ọba nísìn kì í sàsìkò tó yẹ káwọn ọba fight fún wa lélẹ̀ wípé ṣe bí ẹni yìí lọ nìkan kan òkú ni ó dà àwọn tó wá ń gbé jáde gbogbo àwọn oríṣiríṣi tán tó ń bẹ̀bẹ̀ pé kán bá wọn irú Victor tí mo gbé fídíò rẹ̀ wájú nìkan ni pé kán bá wọn gbókú àwọn pé wọn rìlíìsì òkú àwọn fáwọn nǹkan ìyí tí ìyá ọmọ yẹn sọ̀rọ̀ wọn ṣe kékeré wọ́n tún láwọn àwọn kinní pé káwọn yẹn tún kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọba yóò rẹ̀ tún ṣe kankan sí ṣé kò í ṣe aláṣẹ ní ọba ni ṣe bí ìlú la pé anything tó bá fẹ́ ṣẹlẹ̀ ní ìgboro Èkó yẹn ọba ló kọ́kọ́ máa sọ kí olóṣèlú tó gbà ṣùgbọ́n lẹ́ni olóṣèlú ló ń pa àṣẹ fún wa nílùú kì í sí ọba mọ́ ẹ wá fi àwọn ọba yẹn àbá wá sọ̀rọ̀ láti pàkíyèsí wọn sí pé àìmọ̀ tí ń ta àwọn àṣà yín dànù ẹ mà ti ń ta ògo òdílé yín dànù ẹ mà ti ń ta gbogbo oríire yín dànù ẹ bá sọ̀rọ̀ ẹ ní wọ́n ti ń bú ọba o ha lẹ́tọ̀ọ́ láti bú ọba kò sẹ́nì kankan tó lẹ́tọ̀ọ́ láti bú ọba kì í ṣe bàbá Ọọ̀ni Ifẹ̀ náà fẹ̀ sínú àgàtẹ Esther Ajayi kì í ṣe bàbá rẹ̀ ṣé àga tó wà nínú ààfin Olúfẹ́ òfò Ifẹ̀ ṣé kò ní nǹkan kì í ṣe àga ńlá ló wà ńbẹ̀ ẹ wá fẹ̀ sínú inú ilé èèyàn kan ọba ò gbúdọ̀ kí jáde anyhow ọba ò kí jáde anyhow àbọ̀mẹ́lẹ̀ tó kú yìí kì í ṣèèyàn ni àbáwọn ọba wo ò gbọ́ nígbà tí wọ́n láwọn Boko Haram wípé wọ́n repent wọ́n máa dá àwọn Boko Haram kalẹ̀ wọ́n máa fi àwọn nǹkan sílẹ̀ lẹ́ńbẹ̀ sáwọn ọba wo ò sí nínú ayé ni àbáwọn ọba yín kọ́ rèé àwọn Ẹlẹ́gùṣì àǹkó nínú ilé obìnrin abẹ̀yìntọ̀ ẹ wà àwọn ọba yín ẹ rí wọn ẹ bẹ́ẹ̀ rí wọn nínú ilé ká nígbà tí ìlú ń korò tí ìlú ń kan bóbóbó tí ìlú ń gbóná jẹjẹjẹ ọmọ eléyìí ni wọ́n sọ fún yín pé ó nídìí ẹ̀jẹ̀ òun rèé o Punch ló gbé jáde mi kúkú kọ́ ni mo gbé jáde ó ní o. Over 3 weeks after, I still carry bullets in my body. Lekki Toll Gate shooting survivor. I have been told that the only thing delaying my surgery is blood. One of doctor explained that I lost too much blood as a result of the bullet wound I sustained and will require at least 2 pints of blood. Ṣé ó yẹ kí wọ́n ti gbé jáde kí ọba yín tó lọ donate ó yẹ kí wọ́n ti gbé sórí jáde kí Sanwó-Olú fúnra rẹ̀ kó tó lè donate jáde ó yẹ ẹ mọ̀ wípé ohun tó fi lè mú wọ́n ti ṣèwádìí wọ́n ti bẹ̀bẹ̀ wọ́n ti pariwo kó tó di pé ó di orí social media. Sanwó-Olú ò ṣe kankan sí kí ni àwọn ọba yín ṣe sí nothing. Sí àwọn ọba yín mẹ́rin ló lọ bá Sanwó-Olú kí wọ́n gbé ọ̀pá àṣẹ lọ síbẹ̀ kí wọ́n pe Sanwó-Olú sínú ààfin kí wọ́n pe sínú ìpàdé àwọn lọ́balọ́ba tó wà ní ìgboro Èkó mbẹ̀ yẹn kódà kí gbogbo àwọn ọba àgbáyé tó wà ní Nàìjíríà yẹn àwọn ọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n pe Sanwó-Olú síbẹ̀ pé kí ni nǹkan tó rí ṣe sí tó wà ní Lẹ́kì Toll Gate nothing. Àwọn ọba yóò ṣe nǹkan kan sí ṣé àwọn ọba lọ́bọ̀ ò lè pe Sanwó-Olú ni because orí pé àwọn ganan ń darí wọn
ẹ wá ní wọ́n fi kálukú wọn náà àwọn bàbá yẹn bẹ̀rù ní kí orí ipò wọn mọ́ ṣòfò kán mọ́ gba àṣẹ lọ́nu wọn because àwọn náà ta àṣẹ wọn dànù ohun tá à ń tọ́ láti sọ fún yín nìyẹn pé kò yẹ kí àṣà wa àti ṣe wa kò yẹ kó rìn dànù wọ́n ti ta àṣà yìí ìdí nìyí tá a fi ń sọ fún yín wípé àwọn ọba yìí wọ́n ti ba ayé wa jẹ́ wọ́n ti ta ọjọ́ ọ̀la tara wọn kì í ṣe tàwọn tọmọ mi kì í ṣe tèmi wọ́n ti ta ògo wọn so yẹ kí ọmọ eléyìí tó wà lórí bẹ́ẹ̀dì yìí so yẹ kán tiẹ̀ pariwo rárá so yẹ kí wọ́n sọ̀rọ̀ ṣe bí Sanwó-Olú dà wípé àwọn ń tọ́jú wọn ni àwọn dẹ̀ ń fún wọn ní nǹkan tán fẹ́ wípé wọ́n ṣètọ́jú wọn so wá yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ yìí di orí social media kó tó di pé Sanwó-Olú owó tó gbúdọ̀ yẹ kó fún hospital kọ̀ọ̀kan yẹn láti lè ṣe ìtọ́jú àwọn ọmọ yẹn kò yẹ kó jẹ́ ẹyọ kan ó yẹ kó jí owó ńlá ni so that wọ́n á lè request láti lè fi ra ẹ̀jẹ̀ àwọn tó máa donate ẹ̀jẹ̀ fún wọn ó gbúdọ̀ ti fi wọ́n sílẹ̀ tó náà mọ̀ pé bọ́n ṣe yìn wọ́n níbọn yẹn ẹ̀jẹ̀ tí wọ́n ti máa lost a lot of blood wọ́n dẹ̀ kàn fi àwọn kan sílẹ̀ láti lè máa fi fún àwọn yẹn lẹ́jẹ̀ bóyá bá nídìí ẹ̀jẹ̀ wọ́n gbúdọ̀ ronú ronú pé máa nídìí ẹ̀jẹ̀ ni ẹgbọ́n tọmọ yẹn sọ ẹgbọ́n tán wíbẹ̀ yẹn ó ní nǹkan kan tó ń dà ń dúró fún surgery òun ni ẹ̀jẹ̀ Sanwó-Olú kí ni sẹ́ẹ̀ kí làwọn ọba yín lè kó ṣe síbẹ̀ nothing ẹ wá ní wọn ń bú ẹgbẹ ń gbà gbà ń sẹnu gbẹ bí ó sọ mí gbó ẹ jẹ́ sí parí kẹlò bẹ́ẹ̀ bóyá àwọn ọba yóò kí kàwé ìròyìn ọba yóò ka Punch kò ka Aláròyé wípé ọmọ kan nídìí ẹ̀jẹ̀ nígbà tí níbi tẹ́mi wá gbà tí mo fẹ́ ṣe operation gbà yẹn kí n tó kántọ̀ ẹ̀ tó gbà mí sínú ilé wọ́n kọ́kọ́ ti sọ fún mi pé mo máa san owó ẹ̀jẹ̀ àwọn ò lè ṣe operation láì bá má sí ẹ̀jẹ̀ mo san owó ẹ̀jẹ̀ mi wọ́n ní mo wá lò ó mi ò lò ó mo gba ẹ̀jẹ̀ o mi ò gbẹ̀jẹ̀ o dandan ni kí n san owó ẹ̀jẹ̀ dandan ni kí n ra ẹ̀jẹ̀ yẹn kí ẹ̀jẹ̀ yẹn kó wà ní ẹ̀gbẹ́ mi báyìí kí ló dé tẹ́ ẹ̀ ronú ní Nàìjíríà sẹ́yìn ò mọ̀ wípé ẹni tó bá yìnbọn fún kán tó gbé débi tó lọ bẹ̀ yẹn ẹ̀jẹ̀ ti máa ṣòfò dànù dandan ni kí o san owó fún wọn ọwọ́ àpúrọ́ fún wa Sanwó-Olú ọwọ́ àpárọ́ fún wa ó sojú bí ojú ehoro ó ń parọ́ fún wa pé ìwọ ń tọ́jú àwọn ọmọlọ́mọ tí wọ́n wà bẹ́ẹ̀ yẹn ọlẹ́ nìkan kan òkú ọmọ kan ló ti kú tán náà ń gbé lọ sílùú ẹ̀ yẹn ẹ wá sọ fún mi ọmọ tán pè ní Pẹ̀lúmi tí Máyọ̀wá Bọ́lárìnwá Honorable Bọ́lárìnwá tó gbé dànù tó yìnbọn pa kí làwọn ọba yín ṣe sí kì í ṣe Yorùbá ni Pẹ̀lúmi ò kì í ṣe Yorùbá ọmọ journalist yẹn tó kámẹ́rà Bọ́lárìnwá ní Lẹ́kì tó gate níbi tó ti gbé ìbọn síta tó ti yin èèyàn mẹ́ta níbọn kí làwọn ọba yín ṣe sí àníkà ni ẹ ìkàlẹ̀ yín èèyàn tẹ́ bá sọ pé ń báàkì àwọn ọba yìí gbogbo ẹ̀yin tẹ́ bá lè ń gbèjà àwọn ọba yìí ìkà tí ọ̀dájú ní yàtẹ̀ ní tẹ́ ń gbèjà olóṣèlú ẹ máa ní sáwà no wọn ò kí kára kan ò kí kára èmi ò gbọ́ Yorùbá tẹ́ kọ ẹ má fi èbò yí mi ẹ má fi Yorùbá yín yí mi lórí kẹwàá dúdú ọba tó lọ sílé Esther Ajayi Ọọ̀ni Ifẹ̀ ọba Adéyẹyè ní Tògúwùsì Ọ̀jájá 2 Ẹlẹ́gùṣì ọ̀fẹ́ Ìkàtẹ́ ọba Saidi Ẹlẹ́gùṣì náà Kúṣẹ́ ńlá 3 di Onírun of Irun Kingdom ọba Abdulwasiu Ọmọgbọ́láhàn Lawan at the home of kìnìkan Mother Esther kìnìkan so yẹ kó rí bẹ́ẹ̀ kí bàbá ti yàn níyàn Ifẹ̀ lọ sí Èkó ẹ ti yàn níyàn Ifẹ̀ lọ sí Èkó àwa ń pariwo lé yín lórí àwa ń sọ̀rọ̀ ẹ wá ń wí pé kìnìkan eléyìí nìsín eléyìí náà tún ti kú o ọ̀rọ̀ ànánú one of the many victims of Lekki massacre Mr. Ayọ̀ọ́lá has died. Ayọ̀ọ́lá Yorùbá ni o. In the hospital, we just lost Ayọ̀ọ́lá EndSARS activist and one of the many victims of Lekki massacre at the Lagos panel yesterday. Nigeria Army said the terror they unleashed on protesters. Ẹ wo, ẹ tún jẹ́ kí inú máa bí mi lórí àwọn ọlọ́ba yín dé yìí. Inú ti ń bí mi báyìí. Ṣé àwọn ọba ò rí níùsì?
àwọn ọba ò karòyìn eléyìí náà tún ti kú o wọ́n tún ti kú o ẹ jẹ́ lọ ọmọ Yorùbá ẹ pín ẹ wá ní ẹyin wọ́n ti ń sọ̀rọ̀ pé wọ́n máa lọ sílé àwọn ọba wọ́n á máa lọ sí ààfin ọba ṣé kán mọ̀ lọ sí ààfin ọba ni nígbà tá a lọ sí Lekki Toll Gate ẹni wrong place la lọ a lọ sílé àwọn politician yìí government house ẹni wrong place ni wọ́n pariwo Buhari títí Aso Rock ẹni wrong place ni sí ààfin àwọn ọba wa náà sí wrong place ni torí Mr. David ẹ ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní kíní sáà ẹni wrong place ni pé wọ́n sọ pé wọ́n máa lọ ṣé bí wọ́n ṣe ń ṣe nìyẹn ṣé bí wọ́n ṣe ń gbà nìyẹn tán bá fẹ́ ṣe bó ṣe yẹ ká ṣe nìyẹn ẹ dẹ́kun báwo ló ṣe yẹ ká ṣe sà báwo ló ṣe yẹ ká ṣe àwọn ọmọ ọlọ́mọ náà ń pa bí ẹ ń pẹran yìí sáwọn ọba wo sí láyé nígbà tí wọ́n ń pa ènìyàn báyìí ni àbẹ́ ẹ̀rọ àwọn ọmọ tán kú ni ẹ̀rọ dúdú àwọn ọmọ tí wọ́n kú dànù ni èmi kàn máa sọ fún yín pé ẹni tó bá sì ń wait fún 2023 nítorí pé Tinubu ẹ fẹ́ kí Tinubu débẹ̀ tí Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó débẹ̀ kàkà kí ó fi débẹ̀ á fi ẹ̀gẹ́ rẹ̀ fọ́ ìlú Nàìjíríà yẹn gòkè lọ ni Tinubu ò débò ẹ̀yin tẹ́ ń gbìjà Tinubu tẹ́ ní Tinubu ní òde orí àpèrè president 2023 kò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì Tinubu ò lè débẹ̀ yẹn torí èèyàn tó bá jẹ́ èèyàn gidi kì í ṣe vampire mùjẹmùjẹ ó ti gba oyè kò tún nídìí yẹn ẹ mọ́ dúdú tí Tinubu nìkan jẹ ṣé bó ti gba oyè lọ́wọ́ àwọn afọbajẹ kí ni àwọn ọ̀tún ìlú òsì ìlú ìyálájẹ ìyálọ́jà kí ni sẹ́yìn nígbà tí gbogbo ìlú tí gbogbo ọjà kan sọná sí ọjà káàkiri ẹ̀yin bàbá lọ́jà wọn juná síbẹ̀ káàkiri ajé ò wọlé o oúnjẹ kò sí kankan gbogbo nǹkan wọn kí làwọn ìyálájà ṣe sí kí làwọn ìyálájẹ ṣe sí ìyálóde kí ni sẹ́ẹ̀ṣẹ̀ kò kàn jókòó kó gèlè sórí ni kí ni pa oyè àwọn olóyè yẹn kò sí kí ni tí sí àwọn olóyè láàfin ẹ̀ ṣe nǹkan kan sí gbogbo àwọn lọ́balọ́ba yóò sọ̀rọ̀ àbáwọn ọmọlọ́mọ kan náà ń padà ní àbẹ́ ẹ̀yin ò mọ̀ pé ìdílé kan ni kí ni tí àwọn ọba yín ṣe sí kì í sí àwọn ìdílé kankan ni wọ́n àbáwọn òbí kankan ló ni wọ́n sáwọn ọba náà ò lè pe tí wọ́n lè pe Sanwó-Olú ni sí àwọn ọba Èkó bọ́n ṣe pọ̀ tó jẹ́ wọn ò lè pe Sanwó-Olú pé báwo lè ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yin wá ń dun ọrọ̀ ayé yín ẹ̀ sọ pé wọ́n ń suná sílé tálẹ́ni tó suná sílé báwọn náà juná sílé wọn gbogbo ọmọ tẹ́ ẹ bá kọ inú ilẹ̀ fọwọ́ ara yín káwọn ọmọ jọ ẹ̀yin fúnra yín náà lẹ́dẹ̀ ń bá yí àwọn ọmọ náà jẹ́ gbogbo àwọn ọmọ yín náà wọ́n ti kó wọn sínú ẹgbẹ́ òkùnkùn tó wọ́n ti lò wọ́n sí fún ẹgbẹ́ òkùnkùn káàkiri àwọn ọba yín dẹ̀ ran júlẹ̀ wọn sí nǹkan kan ẹ wá náà ń bú ọba ta ló ń bú ọba à ń pàkíyèsí àwọn ọba yín sí ni wọ́n ń rọ́ọ̀bù níta gbangba báyìí kí olè máa jà láàrin ìta gbangba olè ó ń rọ́ọ̀bù níta lórí títì báyìí táwọn olè ti ń wọ̀lú ẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kèmi sọ fún yín ogun tó ń bọ̀ civil war tí ń bọ̀ ní 2022 wo ó ń bọ̀ tó jẹ́ pé ogun tó máa lé ní á bẹ́tà kó o tètè já rẹ̀ kẹ́ ẹ mọ́ dúró pẹ̀lú àwọn ọlọ̀tẹ̀ kẹ́yìn kẹ́ ẹ rò pé torí pé ń fún yín ní change díẹ̀díẹ̀ àbí kán lè nífẹ̀ẹ́ yín kán lè máa rí lórí Facebook wọn àbí kán lè kẹ́ ẹ lè bá ọbọ̀ òmọ̀ yín ẹ jà fún ẹ̀tọ́ yín jà fún ẹ̀tọ́ ẹ tí ìlú ò bá tòrò irú àwọn tó à ń sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation kan pé Yorùbá fẹ́ dá dúró àtọ̀dọ̀ àwọn ọba wọn ló yẹ ká ti gbọ́ náà àtọ̀dọ̀ àwọn ọba wa ló yẹ ká ti mọ bó ṣe ń lọ àwọn olóṣèlú halẹ̀ mọ́ yín pé àwọn lè dúró because ẹni tó bá ti ń jẹ lábẹ́ àwọn olóṣèlú yìí wọn ò ní fẹ́ kí Yorùbá pín ẹni tó bá ti ń jẹ lábẹ́ wọn wọn ò ní fẹ́ kó pín. She has every right to speak. Go and sleep and stop going around social media to attack people on behalf. Bẹ́ẹ̀ni, wèrè kan ó dà pé bóyá ẹnìkan ti ń bú mi bẹ́ẹ̀ hùn. Ẹran kan ti ń bú mi bẹ́ẹ̀ hùn. God bless you bó ṣe fún lésì hùn. Yóò yẹ ẹni tó fún lésì yẹn. Gbémi sọ́lá hùn yóò yẹ bẹ́ẹ̀ ni. Torí pé ẹni fẹ́ nífẹ̀ẹ́ Tinubu, wọ́n fẹ́ máa gbìjà rẹ̀ ni. Wọn ò mọ iye atrocity tí Tinubu ti kọ́. Ẹni tó ní atrocity burúkú tó pé ìwọ ọwọ́ bàbá Tinubu ló burú jù láyé vampire ní mọ̀jẹ̀mọ̀jẹ̀ wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ sí Lekki Toll Gate ó kúrò nílùú ọjọ́ kẹrin bíjọ́ karùn-ún kọ́ ni Tinubu tó dé tó ń ṣe I'm not going nowhere I go nowhere I'm a Lagosian I'm still Abolade Abola Mohammed Tinubu bí nǹkan kan Jagaban
talk about my foot ẹ jẹ́ kó máa gbìjà Tinubu ò lè jẹ́ president èmi sọ fún ẹ kò lè jẹ́ àwọn Tinubu tó bá lẹ́ni tó bá yé Nàìjíríà jẹ́ tó bá yé àwọn ọba wa jẹ́ Tinubu ló bá yé àwọn ọba wa jẹ́ àwọn ọba náà dẹ̀ bá yé ara wọn jẹ́ níbi ìjẹkújẹ náà ti bá yé ara wọn jẹ́ àwọn ará ìlú àwọn olóyè ìlú àwọn afọbajẹ wọ́n bá yé ara wọn jẹ́ nítorí change tẹ́ ń fún wọn. Any Nigerian who is still hanging around waiting for 2023 to change Nigeria is a fool. Line 20 to me and ask them. Mumba. Yeah, 20 of you, 20. Multiply their brain power by 10, factor of 10, and then force them to operate the 1999 Constitution with the governance system that any Nigerian who is still hanging around for 2023 to change Nigeria is a fool. Line 20 Daily Faro me up and ask them to become president of Nigeria. 20 of me, 20. Multiply their brain power by 10, factor of 10, and then force them to operate the 1999 Constitution with the governance system that is enshrined in it. We shall fail spectacularly. The problem of Nigeria can never be resolved by personnel changes. The system is designed with impunity undergirding it, and it can never deliver anything positive to the Nigerian peoples. Be those Yoruba, Hausa, Igbo, Fulani, whatever they care to be. Make an Igbo man president of Nigeria in 2023 and force him to operate the 1999 Constitution. Complete waste of time. Igbo will continue to suffer the brunt of the wickedness of the Nigerian state. Every Nigerian is rendered stateless by the 1999 Constitution. It is an iniquitous, wicked, and evil document. It has nothing good for the Nigerian people. And the longer we continue to fool ourselves believing, and let me enter one quick caveat. Our rulers are actually very intelligent when they care to be, especially when it comes to their own preservation. And I know as a fact that they are already making noises about restructuring in Abuja. The Mace Snatcher and the Lawan and that one that calls himself Baja, all of them are sat there running helter-skelter, coupling together some lies that they intend to sell to us as constitutional, what do they call it, amendment. Let's be clear. You cannot continue to build on top of lies. You can't sustain that lie. And as long as justice is missing in a place, you continue to have strife. We need to tell ourselves the truth, and that truth is that the closest we can come to normalcy in Nigeria is to have a return to the original agreements that founded this country. Any Nigerian who is still hanging around waiting for 2023 to change Nigeria is a fool. Line 20 Daily Faro me up and ask them to become president of Nigeria. 20 of me, 20. Multiply their brain power by 10. Èmi kàn bẹ̀ yín ra fiyún mo ra bá yín fiyún ṣe ni. Nígbà tí ó ní and you guys claim of loving Yoruba, so I won't have my opinion saying in Yoruba nation also, because as you asked me to go out now, is that how the Yoruba nation will be ruled? Tó bá ní ìbéèrè, tó bá béèrè béèrè tí ò ní túmọ̀. Ìbéèrè tó béèrè, ìbéèrè tí ó pọnú ni. Tẹ́ bá béèrè béèrè, ẹ lè máa béèrè béèrè kó jẹ́ wípé tí ó bá jẹ́ pé bí àwọn ọba wa ṣe fẹ́ àti àwọn nǹkan tó yẹ kí àwọn ọba wa ṣe ń lẹ́yìn ṣe. Man yìí sọ lọ́rọ̀. Ẹ̀yin tẹ́ bá sì dúró di 2023. Pé ní Nàìjíríà tó fẹ́ tòrò, àbí ilẹ̀ tó fẹ́ pín, àbẹ́lẹ̀ tó fẹ́ ṣèkìlì kan, ẹ fù, èmi bá ń gbé lọ síbẹ̀ pé wọ́n ní ẹ fù. Ó dìgbà tí Tinubu bá ṣe tán tó bá wá kó wa sínú akóló rẹ̀ tá a wà nítumọ̀ mọ́ òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ń support àwọn Fúlàní tala àwọn tó ń support Fúlàní kì í ṣe àwọn ni ilẹ̀ Yíbò gan wọ́n ní olè ń jà níta ní gbangba báyìí ní Benin City ní Benin tó bá fẹ́ ka Yorùbá nìsín wọ́n máa ka àwọn Ẹdó mọ́ wa náà wọ́n máa count àwọn Ẹdó mọ́dọ̀ wa ń bíbà tó bá ti fẹ́ gbà mọ́ sọ́dọ̀ wọn bẹ̀ kò sí wàhálà ń bẹ̀
olè ń jà níta gbangba, wọ́n ń rọ́ọ̀bù níta pẹ̀lú ìbọn báyìí níta gbangba. Sáwọn ọba ò sí láyé mọ́ ni. Gbogbo àwọn ọba iná wà láyé náà. Sáwọn ọba kí ni àǹfààní àwọn oyè oríṣiríṣiríṣiríṣiríṣi tí gbogbo wọn jẹ. Tí olè ń jà nígboro, a ní OPC, a ní gbogbo ẹ̀wọ̀n láwọn ń gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò, olè dẹ̀ ń jà nígboro, olè ń rọ́ọ̀bù níta gbangba, Ààrẹ Ọ̀nà Kakanfò rí nǹkan kan ṣe sí. Jagunjagun ìlú tó pẹ̀rẹ̀ ní máyé tó jẹ pẹ̀rẹ̀ ní máyégún kò múlé ayégún múlé ayé àwọn èèyàn bàjẹ́ ni. Ẹ wá ní kán má bú wọn o, wọ́n bá ṣe lé wọn nìkan fi wọ́n lẹ̀, bẹ́ẹ̀ bá sọ̀tọ̀ ẹnìkan fi wọ́n lẹ̀, mọ́ wígbà ẹnìkan fi wọ́n lẹ̀, mọ́ wá wọ ẹnìkan sọ̀rọ̀ kankan má sọ̀rọ̀ mi ká sọ̀rọ̀ mi, ẹ mà ní pé ká fi wọ́n lẹ̀. Nígbà tá bá wá fi wọ́n lẹ̀, ìjọ wo la tó fẹ́ sòótọ́rọ̀ fún wọn, ìjọ wo ni tó fẹ́ gbọ́n pàtẹ́ bá ń fi wọ́n lẹ̀. Ẹ mọ̀ pé fi wọ́n lẹ̀ tẹ́ ń sọ fún wọn yẹn ń ló ba ayé jẹ́ débi tó délé nítorí pé ẹ̀rín wọn ní rí pé aláṣẹ ni wọ́n. Ẹni aláṣẹ igbákejì òòṣà ni wọ́n. Tó bá pẹ́ lóòtítọ́ aláṣẹ igbákejì òòṣà ni wọ́n, tó yẹ kí Wasiu Ayinde kó ṣe mọ̀nàmọ̀nà pẹ̀lú ìyàwó ọba kó mọ̀ ti jẹgba. Aláṣẹ igbákejì òòṣà, igbákejì òòṣà kọ́, igbákejì Ṣàngó ni. Igbákejì Ṣàngó ni. Ẹ ń sọ̀rọ̀ kán má bú ọba, sán bú ọba ni, á bú ọba náà. A ní a fẹ́ kí Yorùbá pín, kí Yorùbá lọ ní títí ẹ̀. Ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yẹn ti le jù. Àwọn kọ́sítọ́ọ̀mù náà máa bọ̀. Nígbà tí kọ́sítọ́ọ̀mù bá ń bọ̀, tí àwọn ẹlẹ́ni tí wọ́n ti jẹ ìṣẹ́jìyà, tí wọ́n fi kó ọ̀rọ̀ wọn jọ, tí wọ́n wá ń lọ jẹ́jẹ́ wọn láti lọ gba ẹrù, àwọn kọ́sítọ́ọ̀mù dẹ̀ máa gba ẹrù yẹn lọ́wọ́ wọn. Wọ́n á dẹ̀ jẹ́ kí n fi fídíò kan wọ̀n ẹ́. Kó o lè mọ irú ìgbésí ayé tí àwọn kọ́sítọ́ọ̀mù, kó o lè wo nǹkan tí wọ́n ṣe, àwọn nǹkan kan ni wọ́n ní owó wọn tí wọ́n fi dárú eléyìí sílẹ̀. Àwọn olè lélẹ̀ tán náà rọ́ọ̀bù ta. Kidnappers along Abuja Kaduna Road. See what's happening. Like we can't even move. Ọ̀rọ̀ tó lóṣèlú lélẹ̀. Ẹ mọ̀ pé sí òṣèlú àti gbogbo. And they even shot someone. Security dà nílùú o. Someone there. God have mercy. Àbólè kan ló rọ́ọ̀bù níta gbangba yìí. Where's this place? Akilubu. That's after Doka. God. Akilubu. I don't even know where this place is. But then, oh my God, see they carry the man. In as well, I to the me. Naga and Nagash. Oh, they just carried the guy. They're putting him back. They're putting him back inside the bus, trying to take him where he can receive medical attention. God have mercy on us. This country, oh my God. Oh, this is... Oh Lord, kidnappers along Abuja Kaduna Road. See what's happening. Like Security da. Àbí president yìí ò sí nílùú mọ́. Gbogbo àwọn ọlọ́pàá tán ní kán máa ṣọ́wádà. Àwọn anti-crime patrol, àwọn tán máa ń wà ní ẹsẹ̀ títì dà. Kí o lè máa rọ́ọ̀bù ní ọ̀sán gangan ní ìlú. Táà nílé a tún wá ń pariwo pé ká ẹ́ndì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ká ẹ́ndì orí burúkú tó ń ṣẹlẹ̀ yìí, ẹ tún ní ká má sọ̀rọ̀, ẹ máa ní ká dákẹ́, báwo lóṣèlú wí ẹnì ká dákẹ́. Àwọn oníṣẹ̀ṣe tiwa tó tún jí ọba tiwa, ẹ tún ní ká gbẹnu dákẹ́, kí ló dé ṣe fẹ́ pa wá lápasáyé ni. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà a lè sọ̀rọ̀ lé lórí. So ká máa dákẹ́. Torí pé ó jẹun torí pé wọ́n ti wà lórí àpèrè ọba, a lè sọ̀rọ̀ mọ́. Ẹ wo Nàìjíríà bó ṣe ń bàjẹ́. Wọ́n rọ́ọ̀bù lọ́sàn gangan. Wọ́n nǹkan táwọn kọ́sítọ́ọ̀mù ń ṣe. Hello, my people. Now, well done. A good day. Another. Wọ́n nǹkan táwọn kọ́sítọ́ọ̀mù ń ṣe. Àwọn kankan náà ní owó wọn. What happens now? These are custom officers. The way we say that they treat people when we say they carry goods come from abroad. I don't know whether they forget in a hard-earned currency. People they use to buy all these goods when they carry come from abroad, come Nigeria. Because of this NSAS protest will happen. When people begin to look for where they keep palliative, people don't go discover where custom officers they hide all the things when we say they seize from people when we say it ship things come Nigeria. When I go to see the video, when I go to show now, nothing will not dey the bush where we say people go discover. Say Nigeria custom officers they hide all the things when we say they seize from people hand when we say they import them. At times when you go carry the goods when you buy come from abroad, reach house, you go realize say it's not complete. At times you go even see say the containers that they won't they break into the vehicles where we say people ship go Nigeria. Now this is not complete inside the vehicle when they carry go. You know, so many things don't happen. Even containers said they go seize container. At times they'll say the container don't to stay
too long for the their office. They go come seize am, and then they seize people vehicles, different things. My people, make I not even talk too much. Make I let now see wetin custom officers they do people goods. When we say they use their money they buy, come carry, come country to come sell, and some of them for them to use for their personal sale. What the custom officers go do now, and for them to go they hide them for inside bushes. When we say that from there, they will begin to sell for people who they won't sell for. The reason why they discover this place, so now all these people when we say they look for palliative warehouse where they keep food, may they go carry. When now they come they trace this. Custom officer warehouse so where they keep the things when they seize from people hand, and the things when we say they steal from people property when the ship come. My people, make una watch the video. Jesus, Omo, Jesus, no one. Jesus, we're there. See people go, inside bush, custom, they frustrate people. See people money inside bush. See money, see people goods, bush don't carry. See wickedness. Hello my people, now well done, now good day, now another story I carry come. Tó bá jẹ́ pé òfin yàtọ̀ fún òfin kéèyàn máa bí ìgbà téèyàn bá ń dá ọ̀nà téèyàn ń ja olè ìkà nìyẹn. Tí wọ́n bá múyàn nígbà tí ẹ pèrè ayé ní custom, tí wọ́n bá múyàn lọ́dọ̀ tèmi ń tèmi mọ̀ fún yín ni pé àsòfin yín wípé bóyá ó wà nínú òfin yín kẹ́ máa lọ gbẹrù lórí ẹlẹ́rù, ó wà nínú òfin pé kẹ́ mú wọn lọ sí inú ọ́fíìsì yín. Nǹkan tó bá máa ṣe ń bẹ̀ wọ́n á ṣe ni. Ẹ ń kó àwọn ilé but Dangote ó ń wọ ilé ó ń jáde náà kẹ́rù wọlé ẹ̀dá Dangote dúró. Ṣùgbọ́n àwọn ẹlẹ́lẹ́ni tí wọ́n lọ gbowó kọ́mọ́lé láńtà, owó rọ̀bìrọ̀bì tí wọ́n lọ fi gba owó láti lọ sọ pé káwọn ṣe bísínẹ́sì. Àwọn ẹlẹ́lẹ́ni tí wọ́n ń bọ̀ láti òkè òkun, tí wọ́n jìyà lọ́hùn, tí wọ́n ti ṣe wàhálà lọ́hùn, tí wọ́n sẹ́ndì ẹrù sílé tó gba trúkọ kíní wọlé bẹ̀ yẹn, ẹ máa dá wọn dúró ẹgbẹ̀rún lórí wọn. Ẹ ti so òkò ìbànújẹ́ sínú àárín àwọn ẹlòmíì, ẹ ti so ẹlòmíì di ẹdun arinlẹ̀ tí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Ọ̀pọ̀ nínú àwọn kọ́sọ́mù lẹ́ni wọ́n ń ta ọjà, wọ́n á máa ta láìsí ẹ máa gba ẹrù lórí ẹlẹ́rù, ẹ̀ẹ́dẹ̀ ń tún ta. Nígbà tẹ́ ẹ gbẹrù lórí àwọn ẹlẹ́rù, àwọn tó ní bóyá òróró nǹkankan, ẹ ti láwọn tẹ́ ẹ lọ distribute ẹ̀ fún tẹ́ ẹ tún ta. Òfin ni owó lẹ máa fún wọn, iye tán bá máa san, wọ́n á san láti fi gba ẹrù wọn padà. Ó níye fáìnì tẹ́ ẹ máa fún wọn, òun ni owó fi ń wọ ará ìlú, kì í ṣe pé kẹ́ ẹ gba ọjà yẹn lọ́wọ́ wọn kẹ́yìn tún lọ máa tún tà fẹ́ lómi. Kódà àìmọye mọ́tò onímọ́tò tó ti wà, gbogbo àwọn bísínẹ́sì oníkálukú, gbogbo àwọn ọjọ́ lọ́jà ló ti wà ní akáláyé tí kò lè yẹ kó rí bẹ́ẹ̀. Ìnilára ni nílùú aláàfẹ́ lè mọ́. Ìdí nìyẹn tá fi wò pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì kí oníkálukú máa lọ nílọ bàbá ẹ̀. Nàìjíríà yóò lè wọ́ọ̀kì torí ìkàlẹ̀ ń ṣe fún wa lórílẹ̀‐èdè yẹn. Gbogbo ẹ̀yin pípì ti parapọ̀ sójú kan, ẹ ti bà orílẹ̀‐èdè yẹn jẹ́, ẹ jẹ́ kó orílẹ̀‐èdè yẹn tòrò mọ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ fún wa ní àṣẹ nílùú mọ́, ọba ò láṣẹ, ẹ lójú tí ẹ wá ń sọ̀rọ̀ nígbà tí ọba yóò bá láṣẹ, tọ́ba yóò lè pa àṣẹ fún Sanwó-Olú kó dẹ̀ gbọ́, ọba yóò lè pàṣẹ fún gọ́vnọ̀ kan kó gbọ́ gọ́vnọ̀ á máa yọ ọba, gọ́vnọ̀ ń yọ ọba. Àbá wá sọ̀rọ̀ nípa Sanwó Tinubu, ẹ wá ń bú wa. Ṣé tí Tinubu bá nífẹ̀ẹ́ rẹ dénú? Ṣé Tinubu kò ràn ojú lẹ́ gàdàgbà rẹ, ojú kò gbà wọn bàbá ojú yọbọ tí wọ́n ràn ojú yẹn báyìí? Ṣé wọ́n mọ̀ pé Fúlàní ti wọlé tán sílẹ̀ Yorùbá? Àbí wọ́n sí lébọn ṣe ń pariwo sáwọn ọba yóò sí nílùú nígbà tí wọ́n ní àwọn pípù yìí wọ́n bà nǹkan jẹ́, àwọn pípù yìí ń ba ilé ayé jẹ́, wọ́n ń da ilé ayé rú, tí wọ́n ń fi ẹran joko. Mo tiẹ̀ tún rí kan tó lọ́hùn rẹ̀ bóyá àwọn Delta State sá, ó lọ kó àgbàdo nǹkankan, ó lọ kó kíní igi ẹ̀gẹ́ pé kán lọ máa dá oko. Ṣé kì í tún sáwọn Fúlàní darandaran yìí náà tó máa lọ fi wọ́n máa kó màálù wọn láti lọ fi jẹ oko yín? Ẹ rí pé wọ́n ń ṣèkà,
wọ́n á ní kẹ́ ẹ lọ dá oko àwọn èèyàn tún máa kó màálù lọ síbẹ̀ fún yín pé kán lọ bá yín jẹ ẹ mọ̀ pé wọ́n ń ṣe yín níṣẹ́ ọ̀dẹ̀ nìyẹn kí ní igi ẹ̀gẹ́ tí wọ́n kó fún yín tẹ̀rù pọ́n kó ẹ̀gẹ́ lé yín lọ́wọ́ gbogbo náà tún ní màálù tán sí i wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe wàhálà fún àwọn ni jẹ́ kí n sọ fún ẹ ìwọ tó ò bá gbọ́n ẹnikẹ́ni olóṣèlú kan tó bá fún ẹ ní igi ẹ̀gẹ́ tó fún ẹ ní igi ẹ̀gẹ́ gọ́fúnà tó bá pín ẹ̀gẹ́ fún yín nílùú yín tó pín igi ẹ̀gẹ́ fún yín pé kẹ́ ẹ lọ fi dá oko tó ní kẹ́ ẹ lọ dá yẹn màálù rẹ̀ ó ti wò wípé òun ò lè dédé fún àwọn èèyàn ó ti mọ̀ pé tóun bá ti pín fún yín bẹ́ẹ̀ ẹ lè dá oko yẹn pẹ̀lú ẹ̀yin lẹ́ẹ̀ ṣe wàhálà díẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ san oko lẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ wà tó bá ti wá tásìkò tó ń jẹ wọ́n á dẹ̀ra sọ fún àwọn màálù wọn ó yá ibi tẹ́tì lọ́mọ ìjà àwọn náà tún sọ fún àwọn màálù yín màálù wọn tán sì pé kán lọ jẹ yín àwọn ọba yín ló ń sin màálù ẹni màálù tẹ́ bá ti rí ní ilẹ̀ Yorùbá ọba yín ló ni wọ́n àbáwọn ọba yìí ò gbọ́ pé nǹkan ń jẹ nǹkan nílùú yín àwọn arúgbó yín tí wọ́n ń dáko kò sópó nílùú yín kò sí ẹni ọmọ aláìníyàá ẹ̀kọ́ ẹ̀fẹ́ mélòó náà fún wọn ànílùú yín bàjẹ́ tí ẹni náà lù yín kò sí ẹni tó ń sọ̀rọ̀ tó ń gbèjà yín Dáfídì àbí kí ló kọ wọn sí ní Nàìjíríà kò dé lè wá Nàìjíríà kò lè gbé Nàìjíríà ó ń gba benefit níbi tó wà wọ́n ń gbowó sósíà wọ́n ń jẹ fàájì níbi tán wà torí wọ́n sọ̀rọ̀ ní ìsìnkú fẹ́ nìkan ní owó pípọ̀ ẹ̀yin lẹ́ ń gbowó benefit sà èmi ò ní benefit kankan tí ń gbà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ilé mi tí ń gbé mi fúnra mi ní sanwó ilé mi ẹ̀yin lẹ́ ń gba ilé ọ̀fẹ́ lẹ́ ń sanwó ilé ọ̀fẹ́ lẹ́ ń lo wifi ọ̀fẹ́ data ọ̀fẹ́ kọ́ lèmi lé owó mi lè mo fi subscribe tí ò bá yẹ ọmọ lè lọ́ọ̀rẹ́ mo receipt mi wá fún ẹ nínú ilé tí ń fi hàn ọ́ bàbá owó ara mi lèmi fi subscribe èmi ní dẹ́ sanwó ilé ara mi obìnrin ni mi benefit kan kò sí níbi tèmi ń gbé ẹ̀yin lẹ́ ń gba benefit níbi tẹ́wà kẹ́ yé sọ̀rọ̀ bí ìjọ̀rọ̀ kẹ́ yé ìjọlẹ̀ lálẹ́ kẹ́ kó ṣì lọ àbá buyin kẹ́ jẹ́ sí parí ní bá tún ti sọ̀rọ̀ tán lẹ́nìí ẹ tún flag page ẹ kú ti fẹ́ flag ẹ̀ pàkó káyé ẹ gbé lọ nítún wá nítún fún lọ́jọ́ méjì nítún padà wá ẹ lè gbé lọ finally àní ẹ báwọn ọba yín sọ̀rọ̀ kọ́ bá yín safe kán ṣe ń tàn fẹ́ nílùú ẹ bá ọba sọ̀rọ̀ ẹ yé sàṣe pé wọ́n ń bú ọba mọ́ wọ́n ń ṣe kinní kan fọ́ba mọ́ wọ́n ń ṣe gbá fọ́ba mọ́ à ń sọ òtọ́rọ̀ ní àkíyèsí là ń pè là ń sọ fún yín náà à ń sọ òdodo ọ̀rọ̀ fún yín ni pé nǹkan táwọn ọba wa ń ṣe kò tọ́ àwọn ọba wa ti jẹ dòdò ẹnu wọn ò tó dòdò mọ́ wọ́n ti gba ògo lọ́wọ́ àwọn ọba wa wọ́n ti gbówó lé wọn lọ́wọ́ owó tó tún wá fún wọn yìí wọ́n fi tún aráàlú ṣe àpò ara wọn nìkan náà lọ orí adé ò sùn ta orí àwọn adé tí ń sùn ta orí ọba ń sùn ta ọba gan òkì sunlé kọba máa sun hòtẹ́ẹ̀lì bòlẹ̀ ti gbọ́rú ẹ̀ láì pé bóyá ọba lọ́rìn àjò kọba máa sun hòtẹ́ẹ̀lì nílùú tó wà náà láti sùn pẹ̀lálé ẹ jẹ́ mọ̀jẹ̀ asọ̀rọ̀ kẹjẹ́ adákẹ́ kẹjẹ́ mọ̀jẹ̀ asọ̀ kankan lórí n tó wà lọ́wọ́ tèmi bàbá yín jùlẹ̀ tí bàbá yín jùlẹ̀ gbẹ̀ wọ́n á sọ̀kò pa ọba mi wọ́n á sọ̀kò pa ọba mi mò ń sọ fún yín ní n táwa ń gbọ́ ní n tá ń gbọ́ nípa àwọn ọba yín tá ń gbọ́ bọ́ba bá fún tí ọba láyé dọ́hun tí ọba bá fẹ́ ẹrú bóyá ẹrú yẹn mọ̀ pé ẹrú yẹn ó máa ń wà láka ọba ni ọba gbúdọ̀ fẹ́ ni ó máa sọ̀rọ̀ fún ni kò gbúdọ̀ sùn síta ọmọ ọba ò gbúdọ̀ gbé ta aláwọ̀ ọba yìí ba nǹkan jẹ́ ẹ wá là ń bú ọba Sanwó-Olú kọ́ akúlù fún ọ ṣé o fẹ́ sọ fún mi pé ò rí àwọn ọmọ tí wọ́n náà nídìí ẹ̀jẹ̀ ṣé ò rí àwọn ọmọ tán nídìí ẹ̀jẹ̀ àbáwọn ọmọ tán nídìí ẹ̀jẹ̀ ò lè lọ fún lẹ́jẹ̀ àbí àwọn ọmọ tó ń kú yìí ọ̀ lè wá nǹkan ṣe sí gbogbo àwọn ọmọ tó kù ní hospital kó lọ ṣètọ́jú wọn àfẹ́ kí káwọn ọmọ kankan kú mọ́ o àwọn ọmọ tẹ́ ẹ yìnbọn pa tẹ́ ẹ lọ kó sójà táwọn ọmọ ọlọ́mọ wọn ti ń kú lẹ́yọ kọ̀ọ̀kan o ẹ tún ti ń pa wọn lẹ́yọ kọ̀ọ̀kan torí ẹ ṣètọ́jú wọn ẹ lè ṣètọ́jú àwọn ọmọ ọlọ́mọ káyé yìí má bàa sá málámálá káyé yìí má bàa bàjẹ́ ẹ lọ tọ́jú àwọn ọmọ ọlọ́mọ o Sanwó-Olú lọ tọ́jú àwọn ọmọ ọlọ́mọ Sanwó-Olú lọ tọ́jú àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tó kù ní hospital wọ́n nídìí nǹkan wọ́n nídìí owó wọ́n nídìí oògùn àtóúnjẹ lọ fún wọn lóúnjẹ o ó sáà ti ń pa wọ́n àwọn tó tún kù ní ìṣẹ́ ti gba kámú ní ìṣẹ́ àti gba kámú àwọn òbí ti gba kámú ṣùgbọ́n àwọn tó tún wà láàyè tí wọ́n kù Sanwó-Olú lọ fún wọn lówó o ó ti gbé fáìlì lọ Àbújá lọ gbowó lọ́wọ́ ti lọ́wọ́ Buhari o ẹ lọ tọ́jú wọn o ẹ̀yin gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ bá Sanwó-Olú sọ̀rọ̀ o àwọn ọmọ tó kù ní hospital náà ti ń kú lẹ́yọ kọ̀ọ̀kan yìí o ẹni kó lọ tọ́jú wọn kó lọ fún wọn ní ẹ̀jẹ̀ ẹ lọ ṣùgbọ́n ẹ má gbẹ̀jára Sanwó-Olú ẹ̀jára títí ẹ̀ kẹ́míkà ni o tẹ́ bá lọ gbẹ̀jára rẹ̀ kò ní dáa kó sanwó ni tí wọ́n fi rẹ̀ jẹ̀ Sanwó-Olú lọ sanwó kọ́ fi rẹ̀ jẹ̀
ẹ máa ní ẹ ṣe mítìn kan ẹ wà lábẹ́ àwọn kan ẹ ń ṣe kinní ẹ kó sì lọ. ẹ wá ń tàn wá lórílẹ̀‐èdè nàìjíríà sáwọn ọba wọn fẹ́ láwọn ò mọ nǹkan táwọn judiciary panel ń ṣe sáwọn ọba yóò mọ nǹkan táwọn judiciary ń ṣe ni àbọ̀dẹ̀ ni àpè gbogbo sọ́dẹ̀ ni wá ni sáwọn ọba yóò mọ nǹkan táwọn judiciary panel ń ṣe táwọn ń ṣèwádìí tí wọ́n ṣèwádìí tí wọ́n pa àwọn ọlọ́mọ àwọn ọba yìí ò lè sọ̀rọ̀ wọ́n ti ṣèwádìí tí láti on the 20 láti inú oṣù kẹwàá oṣù kọkànlá la wà yìí àwọn ọba yìí wọn rí nǹkan kan sọ sí wọn lè bá wọn jà kán bá wọn fà á. kí ni jagunjagun wà fún àwọn Ọ̀rẹ́ Ọ̀nà Kakanfò kí ló wà fún gbogbo yín ti gbowó gbogbo yín ti jẹ dòdò ẹnu yín ò tó dòdò mọ́ gbogbo yín jẹ ẹdájú tẹ bá wá rẹni tó ń sọ̀rọ̀ ẹ wà máa ní àwọn yẹn ní sọmọ ilẹ̀ Yorùbá sẹ́ni tó bá gbé díẹ̀ nu mi kò ní sọ pé ọmọ Yorùbá ni mí ọmọ Yíbò ni mí tó rán lèmi ń sọ ọmọ Yorùbá egede ni mí èmi tí ń gbé èbó ìyìn tó ń gbọ́ Yorùbá dáadáa gan Yorùbá tèmi àwọn èdè tún lèmi fi ń sọ èdè lèmi fi ń sọ Yorùbá èmi ò gbọ́ èdè ìfèyìnbó sọ Yorùbá ń tèmi èmi ò gbé kò mi ò mèkó oko lèmi ọmọ oko ni mí àwọn aláwà kan ọmọ Kánò ni wọ́n àwọn kan sẹ́mi jọ ẹni tó jọ ọmọ Yíbò bí mo ṣe wà ọmọ Yorùbá ni mí Ọ̀ṣun lèmi Òṣogbo òrògì ọ̀sínlé ọ̀gbọ́ bí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́dẹ̀ mi sẹ́mi jọ ọmọ mo jọ Agúsà bí mo jọ Fúlàní tó lẹ́mi àwọn nǹkan tó ń sọ̀rọ̀ wọn èso ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá wọ́n ṣe ẹnu gbẹ̀ ń tẹ́ ọmọ Yorùbá wọ́n bá tún fẹ́ sọ ọmọ Yorùbá ńkọ́ wọ́n ń pè mí ní ẹni tí mò ń ṣe èdè gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lórí Facebook èmi nìkan lè dè mí èdè ní mọ́ fi ń sọ̀rọ̀ èdè Yorùbá gangan èdè ìbílẹ̀ àwọn èdè kòndàkòndà àwọn èdè oko gidi ọmọ oko ni mí sọ́ọ̀mọ̀ ni ẹ ti bá ti rí mi nísìnyí wọn ti ní mọ̀ pọ́ ọmọ oko ni mí tó ṣe mi ẹ̀dá kò ṣe mo jọ Yíbò lójú rẹ ṣé mo jọ Yíbò ni asúbíaró ọmọ asúbíaró ìsàlẹ̀ Ọ̀ṣun ní tiẹ̀ sọ ọmọ asúbíaró mo kàn gbé sàlẹ̀ àró ni mi ò gbá asúbíaró kankan mi ń sọ ọmọ ìsàlẹ̀ Ọ̀ṣun ìyẹn tó ń kọ́ adé ẹ bá wọn sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa lọ́balọ́ba àbú ọba ń pàkíyèsí yín sí ni ẹ má bà àṣà àti ṣe wa jẹ́ a fẹ́ gba ilẹ̀ Yorùbá wa adé sọ pé tá a bá fẹ́ gba ilẹ̀ Yorùbá yìí ǹjẹ́ àwọn ọba yìí ṣe nǹkan tán ń ṣe fún wa yìí sọ́n ti ṣetán láti bá wa fọwọ́ sí a lè dàgbà láìsí pé bóyá àwọn ọba yìí ṣe wọ́n bá wa sọ a lè gbà láìsí pé bóyá àwọn ọba yìí gangan wọ́n náà bá wa ṣe àwọn tá a dẹ̀ ń pè ní àgbà ní sáwọn yìí wá ṣetán láti darapọ̀ mọ́ wa sáwọn yìí gan ṣetán ṣé wọ́n nífẹ̀ẹ́ wa dénú tó sọ̀rọ̀ táwọn tá à ń jà fún yìí sáwọn bàbá yìí gangan sàn ṣetán láti bá wa ṣe nǹkan tá a fẹ́ wọ́n ṣetán torí àwọn gangan ti ba òfin jẹ́ ń la fi ń sọ ẹ wá ní ká má kanra sọ̀rọ̀ a máa kanra mọ̀nà kàì a máa ranjú mọ́ wọn kàì a máa tẹ̀ sí wọn lójúmọ́ ọ̀nà kàì torí àwọn gangan ò fẹ́ ká gbà á àwọn gangan ò fẹ́ ká lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ wọn ò fẹ́ ká nísìnmẹ̀ àwọn ọba yìí ti ń tà wá torí tí wọ́n ń jẹ níbẹ̀ ohun táwọn bàbá yìí ń jẹ níbẹ̀ wọn jẹ́ ká sí wọn gba àwọn ọba tó ti ta àpèrè wọn dànù wọn ti ta àpèrè wọn ọba tó bá mọ̀ wípé òun fẹ́ ká pọ́n òun lé ká bá wọn sọ̀rọ̀ kọ́kọ́ lọ gbé ìyàwó sílé àkọ́kọ́ nu toró ń jẹ yín níyà gidi níyàwó nílé ọba ò kì í dáná ń ta kì í jẹun níta ìyàwó ọba ló gbọ́dọ̀ máa fọ́ba ló ń jẹ ńlé ọba gbọ́dọ̀ jókòó ni rí lóde òní tí àwọn ọba yìí tẹ̀ ń gbìjà mélòó ló ń jáde tó mú ìyàwó ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn àwọn bàbá lọ́yọ̀ọ́ àti ẹ̀mọ̀ pé àwọn ìyàwó kúnbẹ̀ ṣùgbọ́n àti ọba gòsí lára wọn mọ́ torí àwọn ìyàwó tiwọn náà wọ́n ti ń kúrò láàfin tí bàbá òde rí ọ̀gẹ́rẹ́rẹ́ àkàrà ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ mọ́lẹ̀ ó yá kó máa wọ́tọ̀ ẹ lẹ́yìn ó yá ìwọ tó kúrò nínú ilé mi kó tó jọjọ́ mẹ́ta ó yá padà wá ó ti lọ kò sóògùn mọ́ oògùn yín ẹ̀ ń lò síbi tí ò dáa ni ẹ fi ń ba yí àwọn èèyàn jẹ ẹ fi ń pàdílé lẹ́kọ̀ọ́ ẹ fi ń pa àwọn èèyàn dànù ẹ lo oògùn yín yẹn kẹ́ ẹ fi fa àwọn ìyàwó yín tí wọ́n kúrò láàfin padà wá nílé ọba tó ọmọ rẹ̀ ọmọ ọba òkì sùn ta orí adé òkì sùn ta ó gbọ́dọ̀ gbà nílé tí ọba bá ń jáde olórí ní ọwọ́ ọ̀tún ọba gbọ́wọ́ òsì ọba sì nìkan nú wọn mẹ́wàá ọba pẹ̀lú olórí rí ó gbọ́dọ̀ máa jáde lọ báyìí ṣùgbọ́n àwọn ọba yín mélòó ló ń jáde lọ tí olórí wà lẹ́gbẹ̀ẹ́ wọn láwọn ọba yín àwọn ọba yín tẹ̀ ń sọ yẹn àwọn ọba yín tẹ̀ ń sọ yẹn gangan mélòó nínú wọn ló jáde pẹ̀lú olórí láàfin mélòó nínú wọn ló ń sùn sí ààfin ẹni tó yẹ kán fi ṣèyàwó kọ́ ni wọ́n fi ṣèyàwó olóṣó làwọn ọba yín ń gbé ká hòtẹ́ẹ̀lì náà ń sùn pẹ̀lú àwọn olóṣó
jẹ́ẹ̀tì náà fi ń gbá àwọn olóṣò wọn wálé ẹ jẹ́ mọ̀ jẹ́ ká sọ ohun tí ò dání ẹ jẹ́ mọ̀ jẹ́ ká tú ọ̀rọ̀ kalẹ̀ ẹ jẹ́ mọ̀ jẹ́ ká tú ọ̀rọ̀ kalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká bò mọ́bẹ̀ ká bá àwọn bàbá yìí sọ̀rọ̀ kẹ́yìn bàbá yìí kẹ́ gbọ́ eléyìí tó bá ti fún yàn lóyún nù yín ẹ lọ fẹ́ ẹ ṣe ìyàwó fún ẹ sọ̀rọ̀ ìyàwó fún ó ti dìyàwó nù Ẹ́sítérì ayọ̀ọba Ẹ́sítérì tó dayọba ṣe bí ọ ẹrú ni ṣe bí ọmọ ọ̀dọ̀ lẹ́sítérì mi ní sọ bó ṣe ń lọ fún yín Ẹ́sítérì ṣe bí ọmọ ọ̀dọ̀ ni Ẹ́sítérì tó wà nínú bíbélì ní sọ o ṣe bí ẹrú ni ó dẹ̀ padà dayọba kí ló tẹ̀yìn fún àwọn ọmọ ọ̀dọ̀ tí ń lóyún tẹ́ ń lọ fi wọ́n há síbì kan tẹ́ ẹ lẹ́ẹ̀lẹ́ fẹ́ wọn ẹ gbúdọ̀ fẹ́ wọn dandan ni olórí ẹnikẹ́ni tí ọba bá ti gun àyà rẹ̀ tó fún lóyún ó ti di oyún ọba nìyẹn ó gbúdọ̀ fẹ́ sílé ni ẹ sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ kọ́ á mọ̀ fún yín jẹ lójoojúmọ́ ni tẹ́ ẹ bá lẹ̀ nígbà ẹ̀yìn ọba yìí ẹ mọ̀ jẹ gbà lọ láíláí ni ẹ mọ̀ jẹ pàṣán lọ ni ẹ lọ gbé àwọn ìyàwó yín sílé ẹ fẹ́ wọn sílé eléyìí tó bá lọ ẹ pè wọ́n padà ká mọ̀ pápọ̀nlé yẹn wà fún yín ká mọ̀ pàṣẹ wà ńlẹ̀lẹ̀ ẹ̀ ń tẹ̀ lófin wa ẹ bófin jẹ ọmọ Yorùbá ní mìíràn sọmọ Yorùbá kọ́ lọ́ba ní sọ́ba jọ́lọ́ ni Ọlọ́run kọ́ lọ́ba náà ẹ jẹ́ sí parí ẹ lò bẹ́ẹ̀ èmi correct brain yín ni o ṣùgbọ́n ẹ má jẹ́ ká bẹ́ẹ̀ tán ẹ má ti jẹ́ ká bẹ́ẹ̀ tán sẹ́yìn gbọ́rú ẹ̀ rí Ọlọ́run kọ orí tìyún pé wọ́n ló máa fẹ́ ni so ẹ fẹ́ wọn sílé ẹ sọ̀rọ̀ ọba fún wọn ẹ sọ̀rọ̀ ọba fún wọn ẹ sọ̀rọ̀ fún wọn ọ̀rọ̀ tó ń ṣe fún olórí ẹ ṣe fún wọn ẹ ṣe fún ó ti dó lórí ọba nu ẹ kó rẹ̀kẹ̀rẹ̀ ẹ kó ìlẹ̀kẹ̀ sí lọ́rùn ẹ fi aṣọ ògún wà sí lọ́rùn ó lè jọmọ ọ̀dọ̀ yín torí ẹ mọ̀ pọ́mọ ọ̀dọ̀ ni tẹ́ fi ń gò tẹ́ fi ń la nídìí tẹ́ ń fa ó dẹ̀ ti doyún ẹ gbúdọ̀ fẹ́ ẹ má lọ fi síta kẹ́ lè fẹ́ lọ máa tọ́jú ẹ níta ó ti da yọ ọba ni ó ti da ya adénù ṣùgbọ́n torí pé àwọn olóṣèlú wọ́n ti ba ayé yín jẹ́ wọ́n ti fi ìṣẹ̀ṣe wọn ò jẹ́ kẹ́ mọ̀ pé ìṣẹ̀ṣe wà ìṣẹ̀ṣe tí ìlú yẹn bá bẹ̀rẹ̀ sí ní kan tí ewúrẹ́ ìlú yẹn ò ké bí eku tí nǹkan bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nílùú yẹn nìsín ẹ mọ̀ ní Tinubu nígbà tẹ́ bá sọ nìsín ẹ ní Buhari Nàìjíríà ò tòrò ẹ ní pé Buhari kọ́ ọba ìlú yín ló ń ba ayé ìlú yín jẹ́ orò tó yẹ kó ṣe nílùú gbogbo nǹkan tó yẹ kó bá ṣe ó ti tàpá sófin ẹ mọ̀ wá pariwo Buhari gbogbo nǹkan kan ní Buhari ẹgbàgbé òsì Buhari nìkan kọ́ ń tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ torí pé ẹ fi ọba tí ò yẹ kẹ́ fi jẹ ló ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ ti bà ìṣẹ̀ṣe jẹ́ ní gbogbo ń tó ṣẹlẹ̀ ní ìgboro Èkó yẹn ló fa sábà bí ń tó ṣẹlẹ̀ ní Lekki Toll Gate ọ̀dọ̀ àwọn ọba ní nǹkan ti ṣẹ̀ wá ìyẹn tó ń kọ́ ọ̀dọ̀ àwọn ọba ní nǹkan ti ṣẹ̀ wá kì í ṣe Buhari gangan ó kàn fa sábà bí ni ṣùgbọ́n Bíbélì ní ègbé ni fún ẹni tí pàṣẹ tí ìkọ̀sẹ̀ tó ti pàṣẹ lẹ̀sẹ̀ ìkọ̀sẹ̀ yẹn ti pàṣẹ Sanwó-Olú ni ó ti pàṣẹ ẹsẹ̀ ní ọ̀dọ̀ àwọn ọba gangan ni wàhálà ti ṣẹlẹ̀ wá ìlú gangan ni wà nọ́mbàjà àwọn ìṣẹ̀ṣe kan wà àwọn nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ torí pé fúnkì ní ti gba gbogbo ògùn gbogbo àwọn ọṣẹ gbogbo àwọn òòṣà wa tó jẹ́ pé ó máa ń dáàbò bo ará ìlú àwọn òòṣà tó máa ń bo ará ìlú tó máa ń dáàbò bo ìlú ẹ ti kó wọn lọ sí Brazil ẹ ti lọ tà wọ́n pẹ̀lú ìyálájẹ Brazil gbogbo ẹ̀ lọ́wọ́ bó ṣe ń lọ ẹ bó jà túkọ̀kọ̀ sínú ìkọ̀kọ̀ àwọn òsáwá tẹ ẹ kó lọ Brazil ẹ bó jẹ ká túnṣu dé kíkòkò èmi mọ bó ṣe ń lọ mo dẹ̀ ní ẹ̀rí mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá gbé mi lọ kóòtù mo ní ẹ̀rí lọ́wọ́ o ẹ̀rí dẹ́ndẹ́ o tí bíbáàkì ara mi ní kóòtù yín o tí ò bá rí bẹ́ẹ̀ o ìyálájẹ Àpápá olórí Kọ́ládé bá Ọọ̀ni sọ̀rọ̀ o olórí Kọ́ládé bá Ọọ̀ni sọ̀rọ̀ sọ pé mi àti ẹ ti wọ̀ já àjàkadì rí olórí Kọ́ládé ìyálájẹ Àpápá bá Ọọ̀ni sọ̀rọ̀ kí bàbá yé rìn gúlegúle ká gbogbo òbí kankan lọ bá máa ń lọ kí wọ́n bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ àwọn ọba yìí ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ pe àkíyèsí wọn sí kì í ṣe pé ká ẹ kó funfun lẹ́yẹ ń su kẹ́ẹ̀kan wọ́ funfun kẹ́ẹ̀kan máa lùlù kiri kẹ́ẹ̀kan máa fọ́n fèrè kiri ìgboro kẹ́ẹ̀kan ọba máa lọ kí èèyàn bí ogún kọ́ máa tẹ̀lé ọba nílùú nǹkan léèyàn fi ń ṣe àpọ́nlé ọba o àti ọba gángan àti òfin tó yẹ kó báàkì ọba ẹ̀ mú lò bàbá tó lọ tó ń tán pè ní bàbá tó kú ní Ifẹ̀ bàbá àtàkọ́kọ́ ọba tó kú kí àwọn tó jẹ yìí ẹ wo bàbá yẹn ṣe máa ń ṣe ìjọ wo lè rí bàbá yẹn kó kan lọ pàtí ẹni àwọn tó ń rìn káàkiri ẹni àwọn tó ń jẹ káàkiri ẹni àwọn tó ń fi káàkiri ẹni àwọn ṣé èyí téèyàn bá kúrò lèyàn kọ́ lèyàn máa fi ń ṣe ìṣẹ̀ṣe ni
èèyàn tí ò gbé nàìjíríà ẹ fi jí ọba ẹ tún wá sọ òfin ọba fún ẹ wá ní ṣe kà ní wá ni Dávídì ẹ wá ní ṣe ìkà ní wá ni wọn ẹ̀yin nìkà bẹ́ẹ̀ yóò bá jẹ́ ìkà ẹ ní dájú kẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú kẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Yorùbá kẹ́ ẹ wo bọ́n ṣe ń pa wá bí ẹ ń pẹran sáwọn ọba yìí ò sí nílùú tán dáwọn Boko Haram ń jà ṣé bí ọba ló yẹ kó sí àgbẹ̀ ẹ̀tù kalẹ̀ kó mú àgbẹ̀ ẹ̀tù kó sí kalẹ̀ fún àwọn olóyè pé àwọn Fúlàní darandaran yìí ó yẹ ẹ lọ ṣé ìgbà tí bàbá Gani Adams yóò sọ níjó ni ẹ̀gbọ́n nǹkan tí bàbá yẹn sọ ni wọ́n ní kò sí ẹnìkankan tó pe àwọn kò sí ẹnìkankan tó fún àwọn ní lẹ́tà òótọ́ dẹ̀ ni torí àwọn fúnra wọn lè dá ṣe ọba ló ní ẹ̀tọ́ láti pàrokò lọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ jagunjagun ó máa lọ fún balógun àwọn balógun yẹn náà máa mú lọ sọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn yẹn tí balógun wà níbi tó wà nínú ààfin tán bá rí pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ nígbà tán náà lọ́jà ń gbà yẹn nígbà yẹn tán náà ń sọ̀rọ̀ nípa kínní ó ní wọn sọ fún àwọn ni mo fi sọ fún pé kò sẹ́ni tó lè sọ ọba ló ní ẹ̀tọ́ láti lọ pa àrokò wọ́n á sọ fún jagunjagun wọ́n á sọ fún wọn láti pa àrokò yẹn láti lọ fún jagunjagun tó ṣe balógun mọ́ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ni wọ́n wá sí àgbẹ̀ẹ̀tù kalẹ̀ fún wọn wọ́n á kó ìbọn àti àgbẹ̀ẹ̀tù wọ́n á kó lọ fún wọn láti lè lọ bá wọn pé ẹ lọ kojú ogun ṣùgbọ́n àwọn ọba wa gan ò fẹ́ kẹ́ ẹ kúrò lọ́wọ́ ọkú wọn ò fẹ́ kíkú yẹn kó ré kúrò lórí wa wọn ò fẹ́ kí ìlú Nàìjíríà àti ilẹ̀ Yorùbá kó tòrò wọn ò fẹ́ ká sinmi nílẹ̀ Yorùbá wọn fẹ́ káwọn Fúlàní máa rúlu wa wọn fẹ́ kí Fúlàní gan máa báyé wa jẹ́ lọ ìdí tí wọn fi lè sí àgbẹ̀ẹ̀tù kalẹ̀ nìyẹn tí wọn fi lè pa àrokò lọ fún wọn Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra rẹ̀ kò kàn lè déédéé sọ pé torí pé orí nǹkan lórí social media kó gbọ́n kò ṣeé ṣe ọba ló máa pa àrokò lọ fún ǹjẹ́ ọba pa àrokò fún Ààrẹ Ọ̀nà Kakanfò lóòótọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lóòótọ́ sí ọba pa àrokò fún ọba ò pa àrokò fún Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò fúnra wọn gangan báwọn ṣe rí lóòótọ́ bó ṣe lọ mi ì tún lè blame wọn ní ọ̀nà bẹ̀yẹn lóòótọ́ wọn lè ti ṣe o kán wúwo àwọn ìwà tí ò tọ́ o but èmi ò tún lè bú wọn ọba fúnra rẹ̀ àwọn ọba yín ló yẹ kán pa àrokò lọ fún wọn kán tó wá jáde kán sí àgbẹ̀ẹ̀tù kalẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ìlú ta wà yìí nígbà tí ọba fọwọ́ sí nǹkan tí wọ́n wá da ìyàpọ̀ nǹkan tó olóò fẹ́ lọ máa pààyàn wọ́n á mú ẹni yẹn bíi pé kírímínà ni wọ́n á ló pààyàn wọ́n á kọ́ ẹ̀sùn yẹn sí lọ́rùn wọn lè níwọ̀n kí sí olè torí pé fún kí ni ọba gangan ló kọ́ ọba ló máa ṣáájú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí à ń sọ̀rọ̀ nípa Yorùbá a fẹ́ pín ìjà àwọn ọba wa dá sí wọ́n dá sí wọ́n sọ nǹkan kan lé lórí tá a bá wá sọ̀rọ̀ à ń pàkíyèsí wọn sí à ń pè wọ́n sí ni à ń pè ọpọlọ wọn wá lé kán lè bá wa dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ wá ní ṣebí tán bá ti ń bú wọn ni a ti sọ wọn gbọ́ a ti wí wọn gbọ́ torí àwọn ọba wa gangan fúnra wọn mọ tó ń lọ àwa kọ́ là á lọ máa sọ fún wọn sáwà là á máa lọ sọ fún wọn sáwọn òsì lórí social media ni kí ni nǹkan tí àwọn olóyè wà fún kí ni olóyè wà fún nílùú ṣebí láti lọ rè máa mú informati ni wọ́n jẹ́ fún ọba olóyè dàbí informati ni wọ́n dàbí informati ọba àwọn ni wọ́n máa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú káàkiri gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgbèríko ní agbègbè sí agbègbè àwọn ni wọ́n lọ mú fún ọba ńgbà tó bá wá mú dí ọ̀dọ̀ ọba wọn wá pa orí pábíríkótó wọn wá sọ̀rọ̀ jáde lẹ́nu wa wọn á pe aráàlú wọn á la gbogbo gbọngbọngbọn káàkiri ìlú gbogbo agogo tẹ́ ń là káàkiri láyé gbàǹsá gbogbo gan wà mọ́ kò sí mọ́ ńgbà tó ọba gan òràn yín torí pé ẹ̀yin gangan fúnra yín ẹ fẹ́ bọ́ nínú oko ẹrú ẹ fẹ́ lọ ẹ̀yin fúnra yín tẹ́ ń gbèjà wọn ọba yẹn tẹ́ ń sọ pé nǹkan táwọn ọba yẹn ń ṣe dáa tẹ́ ń bú àwa tá à ń sọ̀rọ̀ pé nǹkan tá à ń sọ yẹn ọ̀rọ̀ wa ò ní làákàyè ẹ̀yin ò fẹ́ bọ́ nínú oko ẹrú nìyẹn ẹ fẹ́ wà nínú ìyà títí láéláé ni ẹ fẹ́ wà ń bẹ̀ ni ẹ rí ń tán ṣe fún wa ni ṣé nǹkan táwọn olóṣèlú yẹn ń ṣe fún wa dáa wọ́n pa àwọn ọmọ yín dànù wọ́n fún yín níná wọ́n fún yín lómi wọ́n fún yín ní nǹkan kan àwọn ń travel bó ṣe wù wọ́n ìwọ ò lè travel hospital yìí kò sí nǹkan kan ní hospital kò sí oògùn ní hospital mọ́ kò sí bẹ́ẹ̀dì ní hospital mọ́ orí àga ni wọ́n ń tẹ àwọn ọmọ yín sí ẹ wo Èkó tẹ́ ẹ bá dé àwọn ìlú kan ní ọ̀nà Abẹ́òkúta wọ́n ní gbogbo títì àwọn ìlú yẹn kò dá rárá mọ́ títì ìlú yẹn ò dá kò tiẹ̀ gbó títì ìlú tí mò ń sọ yìí kò bọ́ sí mọ́ rárá ó ti bàjẹ́ tán yányán títì ìlú yẹn ti bàjẹ́ tábà wá sọ̀rọ̀ ẹ wá ní wọ́n ń bú ọba bú ọba à ń sọ fún ọba ní kí ọba jókòó kí ọba gbọ́ ni kí ọba gbọ́ nǹkan tá à ń sọ ni ìlú ò fararọ̀ ẹ mọ iye ìyà táwọn èèyàn ti jẹ sí òkè òkun ni ṣé bí àwọn ọba yẹn ti travel rí àwọn ọba tẹ́ ń sọ yìí wọ́n ti travel rí
ṣe ń gbọ́ Adéyẹmí ló sọ̀rọ̀ yìí o ó ní you are talking of the olden days if any ọba strike shoot now the king will sleep in the cell both are Ààrẹ Ọ̀nà Kakanfò because wọ́n ti ta àpèrè wọn ní Adéyẹmí àbí kí ló kọ yín Adéyẹmí Mákindé because àwọn náà ti tà á tí wọ́n bá ṣerú wọn ní èmi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé ìjọ́un à ń sọ nípa ọ̀rọ̀ ayé ìjọ́un ṣùgbọ́n tẹ́lẹ̀ ọba tó bá ṣerú ẹ̀ nìsín tó wáyé kó rí bẹ́ẹ̀ tá à ń sọ nìyẹn pé ìdí tá a fi sọ wípé a gbọ́dọ̀ bára wa lò kí oníkálukú pé ìlú oníkálukú ló ní òfin kò sílùú tí ò ní òfin bí irú àwọn kí náà ń pe ìlú Saudi Arabia yìí nílùú wọn ìsọ̀rí kan ni wọ́n ń ṣe ìsọ̀rí mẹ́ta Egypt ìsọ̀rí kan ni wọ́n ń ṣe mẹ́ta Dubai ìsọ̀rí kan ló wà ń bẹ̀ wọ́n ń ṣe mẹ́ta wọ́n ń ṣe lédèkédè kì í ṣe Haúsá Yorùbá kan pé bíi mẹ́ta Igbo but ní Nàìjíríà wa a ti pọ̀ jù mẹ́ta ni wá wọ́n dẹ̀ ní òfin nílùú wọn tó bá gbé oògùn olóró dé ìlú wọn wàhálà ló máa ṣẹlẹ̀ wọ́n á pa wọn ni ó ní òfin tí ó tẹ̀lé ìlú sí wọn ọba kan nílùú kan ni ọba kan ní agbègbè kan ni kì í ṣe wípé kí ọba kan kọba bíi mẹ́fà máa wà nílùú kan a ní àṣà àti ṣe wà yẹn a fẹ́ mú lókùnkúndùn a fẹ́ ṣe gangan ẹ ti bàjẹ́ n tá à ń sọ fún yín nìyẹn wọ́n scam yín ní Nàìjíríà ní bẹ́ẹ̀ ni wọ́n scam ní Nàìjíríà ìbágbépọ̀ Nàìjíríà wọ́n Nàìjíríà yẹn rọ́bìṣì ni wọ́n Nàìjíríà yẹn dáadáa ni kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín ẹ jẹ́ kẹ́mi sọ tọrọ fún yín èmi wí tèmi ni mo wíire àbí ń wíire mo wíire àbí ń wíire ẹ jẹ́ ń gbọ́ ṣé mo wíire àbí mi ò wíire mo wíire àbí ń wíire mo wíire mo wíire bẹ́ẹ̀ bá ní mo wíire so ẹni tí ò bá tẹ́ lọ́rùn ni kó lọ sùn èmi tún ti sọ tòní fún yín nù èmi kàn wá kì yín nílọ ni mi ò múra àjà púpọ̀ wá mi ò múra àjà wá Mr. David ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀ lẹ́nìí èmi kàn kọ̀rẹ́tì ń tẹ́ ẹ sọ yẹn mo try láti kọ̀rẹ́tì yín ni pé kẹ́ mọ́ máa sọ fún wa pé à ń bu ọba mọ́ ǹjẹ́ àwọn ọba yín ṣe nǹkan fẹ́ wọ́n ní ọba ń tá a fi ń pè wọ́n ní ọba òfin tá a fi ń pè wọ́n ní ọba torí pé wọ́n jẹ́ ọba pé ká rí wọn ní aláṣẹ igbákejì òòṣà lè òfin tẹ́ ẹ̀ sọ ní sí pé wọn kì í sọ̀rọ̀ sí ọba anyhow ǹjẹ́ ọba náà ṣe nǹkan tí aráàlú fẹ́ ọba ò níyàwó ẹ sọ fún kan lọ níyàwó àwọn ọmọ wọn tó wà ń ta kan lọ gbà kán sì mọ̀ ṣe interview káàkiri orí social media anyhow kán mọ̀ ṣe fàájì máa lọ pàtí kọ́fìn ọba lè wà àwọn ọba kan wà tó jẹ́ pé ẹ lè sọ̀rọ̀ sí anyhow pẹ̀lú ẹ̀yin àwọn èyí àwọn ọba onífásánso yìí àwọn ni wọ́n ń jẹ́ kí wọ́n rí àwọn ọba Àwùjalẹ̀ àwọn bàbá nìyẹn tí wọ́n ta àpèrè wọn torí ìjẹkújẹ wọ́n ta àpèrè wọn nítorí ọrọ̀ ayé wọ́n ta ẹyẹ wọn àwọn bàbá yẹn wọ́n ta ṣùgbọ́n ẹ̀yìn ẹwọ́n tán fojú Olúbàdàn rí odidi ọba ẹwọ́n tán fojú Olúbàdàn rí so yẹ kó máa rí bẹ̀ kán máa fojú àwọn bàbá yẹn ráre wọ́n ń fojú àwọn bàbá wa ráre káwọn olóṣèlú máa sọ fún àwọn bàbá wa wípé ẹni tó bá ṣe mọ̀nàmọ́ná wọn ayọ́kọ̀ lórí àpèrè ẹ̀wọ́ ni ká tún máa sọ̀rọ̀ à ń gbèjà wọn ni gbogbo ń tà ń sọ tó wẹ́ pé àwọn ọba yìí mọ̀ fúnra wọn ó yẹ kán mọ̀ pé tí wọn là ń jà fún tán bá wa fi àṣẹ sí bílù kò sẹ́ni tí ò ní kú ẹni àìmọye nǹkan tó ṣẹlẹ̀ ní Biafra wọ́n pa wọ́n ṣé àsọ̀rọ̀ gan ṣé wọ́n máa ń pa wá báyìí ni wọ́n ń pa wá nàún máa dúdú àwọn ọmọ tán padà nù ni mọyì ẹ̀mí tó sọ̀rọ̀ lójoojúmọ́ security gan ò wúlò mọ́ nílùú ni wọ́n ń kidnap káàkiri lójoojúmọ́ yìí wọ́n kidnap àwọn èèyàn kiri ni àwọn fọfọ location náà yín 419 ni wọ́n fi ń ṣe fún yín tí ò bá rí bẹ́ẹ̀ àwọn amnesty kí ni nǹkan tí wọ́n ṣe tán fi ní pé kí wọ́n máa lọ sáwọn ọbọ òsì nílùú láti lọ defend wọn pé kí ló ṣẹlẹ̀ ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wa ṣe báwọn èyí sọ̀rọ̀ ni ohun tó bá ṣẹlẹ̀ wọ́n ti proof fún yín èyí ò wá ní mí ní pé kẹ́kẹ́ àwọn ọba gan tó fọwọ́ sí pé kán máa lọ kí àwọn amnesty àwọn tí wọ́n sọ tọrọ wọ́n ní kán máa lọ tán fàṣírí wọn ní kán máa kúrò nílùú àwọn àwọn tó wá dá ìlú yẹn àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá wà nílùú yẹn báyìí náà máa forí ko àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá wà ní agbègbè yẹn náà máa fìyà jẹ gbogbo nǹkan tó fẹ́ máa fìyà jẹ nígbà tí China bá wá sílùú Nàìjíríà tó bá ń jayé ọlọ́ba lórílẹ̀‐èdè bàbá tiẹ̀ ní ilẹ̀ Yorùbá China ń rìn falafala ní Ifẹ̀ ó rìn falafala káàkiri ní Èkó ní gbogbo ibi tán lọ ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà tó wà ní China wọ́n fojú wọn ní tàtàlátà Dubai nílẹ̀ lẹ́fẹ̀ẹ́ àwọn ọmọ Nàìjíríà ń jorí burúkú yà wọ́n ní wọn ò lè fún wọn níṣẹ́ nítorí coronavirus wọn fún kọ́ ni wọn níṣẹ́ nítorí kòró má jẹ́ kí n tọ́ ẹ àwọn ọmọ Dubai wà ní Nàìjíríà tí wọ́n ń ríṣẹ́ gidi ju àwọn ọmọ onílùú lọ wọn ò dẹ̀ kàwé tó wa
àwọn graduate wá dé wà ń bẹ̀ tí wọ́n ń ráre kiri bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn ọmọ tiwa àwọn ọmọ tiwọn tí wọ́n kà nǹkankan wọ́n wà nílùú tiwa tí wọ́n ń gbowó gidi ṣé nǹkan tá a wá fẹ́ dúró dé nìyẹn tá a fẹ́ dúró dé nìyẹn àwọn ń pàkíyèsí yín sí pé kí gbogbo yín darapọ̀ ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ lọ sáfin ẹ mọ̀ dáadé fídíò lò ẹ lọ sí ààfin ẹ lọ sọ fún àwọn bàbá yẹn ẹ pàkíyèsí àwọn bàbá yẹn sí nǹkan tí wọ́n ṣe tó rọ́ǹgì à ń sọ fún yín tó rọ́ǹgì là ń pè wọ́n fún kán trọ́ọ̀pù rẹ̀ ẹ stọ́ọ̀pù tẹ́fẹ́ náà mi mo fẹ́ fi nǹkan wọ̀nyí kẹ́mi tó máa fi yí sí lọ. Yorùbá ń tara wọn nítorí owó Yorùbá ń tara wọn nítorí ipò wọ́n gbẹ̀bí fáláre wọ́n gbàre fẹ́lẹ́bí àwọn ọba nu ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹ mọ̀ pé ẹ̀yin tẹ́ bá nírun lórí tí ẹ nírun lórí tẹ́ dẹ̀ ní turban tẹ́ ẹ ti ra turban tẹ́lẹ̀ tẹ́ dẹ̀ tó fẹ́ rà a ní àwọn kinní tẹ́ ẹ lè lò sínú turban àwọn nǹkan tẹ́ ẹ lè lò tó máa dàbí fìlà kí nìyẹn lè máa kọ́kọ́ dé sórí kó tó di wípé ẹ dé tọ̀bá yín aláwọ̀n yẹn à ń tà wọ́n àwọn tọ̀bá wa náà dẹ̀ wà lóríṣiríṣi tí mo póòstì ẹ lọ wo orí péèjì mi lórí Tenny blog Tenny ọmọ ológo yẹ́sìkẹ́ ẹ lọ sórí ẹ máa ráwọn oríṣiríṣi àwọn tọ̀bá tí mo ṣẹ̀ṣẹ̀ upload jáde àwọn aṣọ ọkùnrin náà dẹ̀ ti wà ń bẹ̀ àwọn bùbá ń sọ̀rọ̀ àwọn tọkùnrin àwọn aṣọ obìnrin gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ ẹ bá wa dòwò pẹ́ mọ́ da wọn lóo àwa ń tiwa àwọn ògbé pépàlì sílẹ̀ àdẹ̀ máa tọrọ owó káàkiri ń tiwa àwa ń ṣiṣẹ́ ká tó rówó ni ọ̀nà kan táwa ti ń rówó náà nù ọ̀nà ibi táwa ti ń rówó náà nù ṣe ẹ ti gbọ́ ẹ̀yin èèyàn mi ẹ wo kinní yìí òun lẹ máa kọ́kọ́ dé ẹ wo kinní òun lẹ máa kọ́kọ́ dé sórí tẹ́ bá ti kọ́kọ́ dé mò ń bọ̀ kinní yẹn ó ti fú jù ó ti fù mo ní láti delete àwọn nǹkan kan iṣẹ́ ti pọ̀ jù lórí ẹ̀ gan tẹ́ bá tún kọ́ dé kinní yẹn èyí tẹ́ mọ̀ pé kì í ṣerun sórí fuck off get out ní creator ń pè mí get out wá ń pè mí ọkọ̀ mẹ́sẹ̀gì mi kó tó pè mí ni má kọ́ mi má pè mí mọ́ láyé ẹ̀ a ní gbogbo àwọn ẹrù yìí ló wà nílẹ̀ mo fẹ́ fi kinní yẹn wọ̀nyí mi ò dánlóòdù àwọn fìlà wa tó wà ń bí mi ò dánlóòdù ẹ̀ síbí but máa fi wọ̀nyí lọ́la but kinní fìlà yẹn tí ẹ bá fẹ́ ẹni tó bá mọ̀ pé òun fẹ́ rà àwọn kinní yẹn tẹ́ bá ti kọ́kọ́ dẹ̀ ní tẹ́ pé máa ń dé tó yẹ pé bóyá ẹ̀ nínú lórí tẹ̀dẹ̀ fẹ́ dé tẹ̀dẹ̀ ń dé turban so tẹ́ bá ti kọ́kọ́ dé àwọn kinní yẹn kí ló ń pa yín lẹ́rìn kí ló tẹ̀yìn rẹ́rìn tiyín ọ̀rọ̀ mi fọ́ ni àbí ńgbà tó dẹ̀ wá ń pè mí ìmọ̀ tó ń pè mí sí ni. ẹ wo kinní yìí ṣé ẹ ti rí tí ẹ bá nídìí ẹ̀ turban lift so that tí ẹ bá dé fìlà bóyá ẹ̀yin tí ẹ tí ì ṣerun bóyá ẹ̀yin ò nírun lórí tiyín tí ẹ̀dẹ̀ wò wípé ẹ̀dẹ̀ fẹ́ ṣerun àwọn kinní yẹn tẹ́ bá ti rọra dé lérí ẹ rà gbé fìlà yín lé lórí oríṣiríṣi fìlà ló wà bó tilẹ̀ jẹ́ pé àwọn fìlà ilé tó wà ní ọ̀dọ̀ mi ń bíbà adẹ̀ láwọn aṣọ yìí náà wà ńlẹ̀ a sì láwọn ilé náà ó wà ńlẹ̀ dáadáa àwọn ilé náà wọ́n sì wà ńlẹ̀ kẹ́ bá wà dòwò pọ̀ àwọn aṣọ wá sì kù sẹ́rí àwọn ilé wọn fine dáadáa wọ́n sì wà ńlẹ̀ sẹ́rí wọn àwọn aṣọ báyìí gbogbo wọn ni wọ́n wà ńlẹ̀ ta ní lóríṣiríṣi ẹ̀rí tọkùnrin tóbìnrin gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ tọkùnrin tóbìnrin gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ àwọn tọ̀bán wa náà dẹ̀ wà ńlẹ̀ àwọn fìlà wa lóríṣiríṣi a ní wọn ní jàǹtì rẹ́rẹ́ a sì láwọn fìlà wa náà ẹ ti rí wọn gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ lóríṣiríṣi aláwọn fìlà tọ̀bán ni ẹni gbogbo kọ́lọ̀ tẹ́ bá fẹ́ la ní ẹ bẹ́ẹ̀ ni ẹ ṣé o ẹ̀yin tẹ́ bá wa dòwò pọ̀ ẹ̀yin tẹ́ bá Tenny ọmọ ológo dòwò pọ̀ tẹ́ ra fìlà wa náà sì kú o oríṣiríṣi ni a tiẹ̀ ti upload àwọn míì àtúntí láwọn míì tó tiẹ̀ tún wá jáde àwọn náà tún fine dáadáa aláwọn míì náà ńlẹ̀ tó pọ̀ dáadáa ẹ bá wa dòwò pọ̀ àròyé ò kágbọ̀n àwa ti ń lọlé náà nu akànnì ká wá pàkíyèsí wọn sí ni ẹ mọ́ bínú gbogbo ẹ̀yin tẹ́ bá tún ti fún yín jẹ lẹ́rìn tẹ́ bá rò pé bóyá ó dàbí ìbínú fún yín a pàkíyèsí yín sí ni ẹ̀yin náà mọ̀ ṣe sóò fún wa mọ́ ẹ pè wá tẹ́ bá ní ẹ rí nǹkan tó ṣe kinní fún yín ẹ pàkíyèsí ni àwọn ọba yín ni kẹ́ ẹ bá wí
kán yé ṣe ń tán ṣe káàkiri mọ́. Ọba gbọ́dọ̀ ní àpọ́nlé ní ìlú. Tá a bá ti ń fún wọn lápọ́nlé kán ká lè máa fún wọn ní àpọ́nlé yẹn. Ọba ò kì í ṣe olóṣó, ọba ò kì í dó olóṣó, ọba máa ń gbé ìyàwó sílé. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ọba gbọ́dọ̀ mọ́ bá wa dá sí. Lórílẹ̀-èdè Yorùbá wa bí wọ́n ṣe ń fi Fúlàní jẹran joko wa ọba gbọ́dọ̀ ṣe péré bíkílẹ̀ tí pé kí wọ́n bá wa sọ̀rọ̀ ká lè mọ bó ṣe ń lọ. Ló bá tán làwọn ọba wa bá dẹ̀ gba iyì àpọ́nlé gbé èmi ń relé ń tèmi nu kí ẹ mọ́ bá dárò Orolúyè ní ìrẹ̀lẹ̀ nù kẹ́ ẹ mọ́ bá dálò. Ọmọ onífọn adé mo lẹ́kùn lé ni mo jẹ́ lání funfun mo níyàn lé ni mo jẹ àtẹ́ mo rìn owó balùwẹ̀ láàrè ọmọ aládé sẹ́sẹ́ fún ni ẹni tó wò mí lẹ́ni ojú yín ò ní fọ́ gbogbo etí tó gbọ́ mi kò ní di ní rógun gbé sọnù bí kò ṣe bí ọmọ ní rógun wàhálà ẹ̀dẹ̀ ní rógun dààmú kú òsè kò ní wọlé báyìí. Ọmọ adérin elénu o orun ayọ̀ lásán o nítojú orun dójú kú àdẹ nítojú àlárìn lọ ẹ ṣé mo dúpẹ́ o èmi re elénu ó tún dìgbà kan ná ẹni tí mo bá tó bá ti ní ọ̀rọ̀ tí mo sọ lẹ́nu ó bíun nínú ẹ jẹ́ sí parí kẹ má tó ṣe ń bẹ̀ ni mi ò bá jà wá bí mo gbé bínú wá ṣùgbọ́n bẹ́ẹ̀ sí kọ́kọ́ lé mi jáde ládà kọ́kọ́ yẹn ó jẹ́ kí inú mi rọ̀ padà torí ẹ ti lé mi jáde ká ní ìbínú tí mo ń gbé bọ̀ tẹ́lẹ̀ ni mo ń gbé bọ̀ lẹ́ni kò ní dáa rárá èmi sáà ti ń relé tèmi kẹ lọ jẹ́ sí parí èyí tó bá mú mi bẹ́ẹ̀ ẹ mú mi sí kẹ mú mi sí kẹ́yìn náà wá jókòó fúnra yín kẹ wá rò dáadáa pé ṣé bó ṣe yẹ kí wọ́n ṣe nù ṣé bọ́n ṣe ń ṣeré lẹ́yìn ṣe ṣe ìṣọ̀kan náà pè wọ́n ní ìṣọ̀kan àti òmìnira ẹ̀dẹ̀ ń plé orin yẹn lójoojúmọ́ ìṣọ̀kan àti òmìnira wa ní ìṣọ̀kan Nàìjíríà ẹ̀ sì níyọ̀ ṣọ̀kan Yorùbá náà tún wá ní ìṣọ̀kan rárá o a gbọ́dọ̀ ní ìṣọ̀kan lórílẹ̀‐èdè Yorùbá wa Yorùbá nation kókó nìyẹn ẹ hand Nàìjíríà ẹ break up rẹ ẹ break it down ẹ mú Nàìjíríà yẹn gé wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ break it down kó ní kálukú kó sọ́sẹ̀sì àwa ti ń relé ń tiwa nu ẹ káàbọ̀ padà so àwa ti ń relé ń tiwa nu kẹ́ ẹ mọ́ bá a dárò Nàìjíríà nídìí yín mọ́ Yorùbá ńlá fẹ́ a fẹ́ Yorùbá kí Yorùbá dúró báyìí kí àwọn tí ò bá ti fẹ́ àwọn jẹgúdújẹrá yẹn kí wọ́n palẹ̀ ara wọn mọ̀ kán gba Sambisa lọ àbú àgbàlagbà o à ń pe orí àwọn àgbàlagbà wọlé ẹ̀mùpọ́n ní tágbàlagbà bá ti di àgbà wọ́n máa ń dọmọdé ẹ̀yin ti di àgbà so àwọn ọmọdé la dẹ̀ ń try láti pa kéèsì yín sí ẹ wàá fẹ́ ká sọ̀rọ̀ ẹ ṣe youth mọ́ àwa ni youth tá a rò wípé ìlú yẹn ó ń rìn wá lójú àwọn tó wà lókè òkun ebi ń pa wọ́n torí pé fúnkì ni ìyà ń jẹ púpọ̀ nínú wọn gbogbo nǹkan náà ń gba benefit ẹ mọ̀jẹ̀ àwọn tó ń sùn sẹ́sẹ́ títì ló pọ̀ jù àwọn kọ́mọ Nàìjíríà kọ́ lọ rè máa ta bọ̀ọ̀lì lẹ́sẹ̀ títì tọ́mọ rè ta àgbàdo ẹ rí pé nǹkan míì nù lórílẹ̀ bàbá wọ́n sì mọ̀ pé báwọn wá kú délé náà ẹ bọ́ sì ń rí náà tó mílò omi tán wà ibi tẹ́ bá délé kò sí nǹkan kan so ọba ẹ̀yin kábíyèsí wa bàbá Ọ̀jájá gbogbo ẹ̀yin ọlọ́balọ́ba gbogbo ẹ̀yin ọlọ́balọ́ba a pè yín o torí pé tí mo fi ń dárúkọ bàbá Ọ̀jájá ni pé ẹ̀yán lẹ́yìn ni olórí ládéládé ẹ̀yin lórí olójòyè júyòyè lèmi ṣe ń pè yín kábíyèsí o ṣé mo ti bú yín lẹ́nìí dádì mi má bínú o Olúwo mo nífẹ̀ẹ́ rẹ gan ń lọ́ọ̀fù ẹ ṣùgbọ́n má bínú bàbá má bínú ẹ lọ rè fẹ́yàwó ọmọ yín ẹ̀rẹ́ gbà wọ́n padà ọmọ òkì kúrò láàfin orí adé òkì sùn ta àwọn ọmọ yín tẹ́ ẹ gbé kúrò ń ta ẹ̀rẹ́ gbà wọ́n padà sókè sí ń ta fẹ́ àgbà kéèsì yín sí ní àbí ẹ̀yin olóyè tán láàbù náà ẹ jẹ́ sí parí èyí tí ẹ ní ìlẹ́bẹ̀ kan tí ń ṣe ní sọ́ọ̀rì kan tí ń ṣe fún yín torí ẹ̀yin ló yẹ kẹ́ máa pàkíyè ń táwa ń sọ ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ fọ́ba ń tá ń wí ẹ̀yin ló yẹ kẹ́ máa sọ fọ́ba sókè ẹ jẹ́ sí parí ó dàbọ̀ bọ́bọ́ ire o.